lakahu ila yawmiddin amma ba'd. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run tí adúpẹ́ fún yìí náà ni Ọlọ́run tó sọ al-Qur'ani kalẹ̀. Kò nídìí kí n ṣẹ̀ṣẹ̀ máa sọ pé Ọlọ́run Allah, torí pé tá bá ti sọ pé Ọlọ́run Allah náà ní ń jẹ́ bẹ́ẹ̀. Wàhálà ni kí n ṣẹ̀ṣẹ̀ máa tújú pé Ọlọ́run èwo, pé Ọlọ́run Allah, Ọlọ́run, torí pé Ọlọ́run fún kó wá lédè. Èdè Lárúbáwá, èdè àwọn Lárúbáwá ni. Ó wá ní tí Allah ń jẹ́ nínú ìran kan tí wọ́n máa fi tú. Lọ́dọ̀ àwọn ẹ̀yà Ọlọ́run ni. Mi ò nídìí kí n ṣe máa sọ pé Ọlọ́run Allah, torí pé Ọlọ́run tí mò ń sọ èyí ṣòkúta, kìí ṣe irin, kìí sì ṣe góòlù, kìí ṣe sílífà. Ọlọ́run ọbẹ̀ ọ̀kan náà ni. Tá a mọ̀ sí wa ilahukum ilahun wahidun la ilaha illa huwa ar-rahmanu ar-rahim. Ọba yẹn ni mò ń sọ. Yorùbá ò sì ní Ọlọ́run míì tí ń pè lọ́lọ́run kọjá Allah yẹn náà. Sókè wá ní Ọlọ́run wa, Ọlọ́run tí Allah rárá, mi ò bùkátà ayé òun. Kò sì sí láì fi fẹ́ni tóun náà bá ń wí bẹ́ẹ̀. Ọlọ́run kó jọ ṣe dáadáa fún wa. Ọlọ́run tá ń sọ yìí náà lèyí tó sọ al-Qur'ani kalẹ̀. Wa ja'alahu hudan, ó wá ṣe al-Qur'ani yẹn ní ìmọ̀nà. Wa bushra, ó sì ṣe lóríire. Lil mu'minina lil muttaqina, fáwọn tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run tí wọ́n sì ń bẹ̀rù Ọlọ́run. Wassalatu wassalamu ala man ba'atha Allahu bil huda. Àwa tọrọ kẹ́gẹ́ fún ẹni tí Ọlọ́run bá gbé dìde pẹ̀lú ìmọ̀nà yẹn tá ń pè ní al-huda, tí ń ṣe al-Qur'an wal Islam. Wa qala sallallahu alayhi wa sallam, Ànábì kíkẹ́ àtọ̀lọ́ Ọlọ́run máa bá wa sọ fún wa báyìí wípé khayrul kalami kalamullah, èyí tó lóore jù nínú ọ̀rọ̀ láyé tẹ́dà máa ń sọ fáwọn èèyàn, òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí lọ̀rọ̀ Ọlọ́run? Gbogbo wa la jọ mọ̀ pé al-Qur'an ni. Wa khayrul hadiyi hadiyu Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, èyí tó tún wá lóore jù nínú mọ̀nà láyé téèyàn máa rìn lórí ẹ̀, téèyàn máa tọ̀, òun náà ni ìmọ̀nà Ànábì Muhammad. Ìkẹ́gẹ́ Ọlọ́run kó wá máa bá Ànábì sallallahu ta'ala alayhi wa sallam àtàwọn ọmọlẹ́yìn rẹ̀, at-tabi'ina nahja, àwọn tí wọ́n ń tẹ̀lé náhájú ẹ̀, wọ́n ń tẹ̀lé ìlànà rẹ̀, wa maslakahu, àtọ̀nà tó là kalẹ̀, ila yawmiddin, tálkìyámà ó fi dé, amma ba'd, lẹ́yìn yẹn. Ẹ rí pé nínú ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ yìí, mo sọ̀rọ̀ méjì kalẹ̀. Khayrul kalami kalamullah, èyí tó dáa jù nínú ọ̀rọ̀ náà lọ̀rọ̀ Ọlọ́run. Wa khayrul hadiyi hadiyu Muhammad, èyí tó wá lóore jù nínú ìlànà náà ni ìlànà Ànábì. Ìlànà wo ni ìlànà Ànábì? Tẹ́lómi ó bá tu yóò sọ pé sunna ni, wallahi ìtumọ̀ rẹ̀ kọ́ nù. Wá jẹ́ kí n fi al-Qur'ani kí n fi sáré ṣàlàyé níwọ̀nba. Tá a bá ń sọ̀rọ̀ khayrul kalam, kò sáré yẹn jiyàn pé al-Qur'an wa khayrul kalam, òun náà lọ̀rọ̀ tó lóore jù tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Bila khilafin, tí ò ní àtakò. Bayna ulama'il muslimin, láàrin àwọn àfá Islam, tá a mọ̀ sáfà mùsùlùmí, sunniyan am sufiyan am shi'iyyan. Yálà àfá yẹn bá jáfà ń súnnà tó ń pàpè mára súnnà má rẹ̀. Yálà àfá yẹn bá jẹ́ ń súfí tó ń pè súfí má rẹ̀. Yálà àfá yẹn bá jẹ́ ṣíà tí ń pè ṣíà má rẹ̀. In yóò tí bá jẹ́ tó ráwọn ará mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà, àwọn súfí onísúnnà làwọn náà, torí súnnà làwọn náà ń ṣe. Àwọn tí wọ́n ń pè súnnà mára wọn, súnnà làwọn náà ń ṣe. Ṣíà náà tẹ́ bá dọ́dọ̀ rẹ̀ rí pé òun náà ní nǹkan míì tí ń ṣe kọjá súnnà. Bẹ́ẹ̀ bá wá dọ́dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta, ẹ bá bídà ń bẹ. Ẹ bá bídà lọ́dọ̀ súnnà, ẹ bá bídà lọ́dọ̀ súfí, ẹ bá bídà lọ́dọ̀ ṣíà. Kò sẹ́ni tí ò ní bídà, kò sẹ́ni tí ò ní súnnà. Politics lásán ni kẹ́nìkan wá máa dá pé súnnà ni kó máa pè mọ́ rẹ̀. A ti mọ̀ pé khayrul kalami kalamullah. Khayrul hadiyi ńkọ́? Tí wọ́n máa sọ pé hadiyu Muhammad. Khayrul hadiyu tá Ànábì ń sọ ń bẹ̀ ni huwa al-Qur'anu wa dinul Islam. Òun náà ni al-Qur'an àtẹ̀sìn Islam. Sórí tó máa ń sábà ṣe mí láàánú lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wípé ìgbéraga ti jọba sínú ẹ̀mí wa, kò jẹ́ ká fẹ́ gbọ́ òtítọ́ tal-Qur'ani yìí mọ́. À ń bá Qur'ani jà, à ń bá Qur'ani ṣorogún lórúkọ hadith tí ò so mọ́ Ọlọ́run, tí ò so mọ́ Ànábì Muhammad. Tẹ́lómi ó bá sọ̀rọ̀ yóò ní irú tọ́píìkì wo leléyìí, kí ni wọ́n fẹ́ gbà ń díẹ̀. Tẹ́lómi ó bá sọ̀rọ̀ yóò ní ìtumọ̀ tẹ́ ń fún Qur'ani yẹn ò accurate. Tí ń bá ti ń tú
ìwọ máa gbé ìtàn tú sí èbó máa gbé ìtàn tú sí Yorùbá kì í ṣàṣe mi ló tú yíhun tàbí kó o pè kan nínú àwọn àfáà yín kó bọ́ ọ̀tà kó wá tú kó wá yàtọ̀ sí tèmi ń tù ní. àwọn àbòsí yẹn wà lọ́dọ̀ wọn tí wọ́n máa fi dànkẹ́rú wọ́n sọ pé you are twisting the Quran. Is it possible for you to twist the Quran? Quran táwọn èèyàn translate in tí wọ́n tún bò míì èmi ò lálàáfíà a sì ń gbà á. Naam khairul adi ìmọ̀nà tọ́lọ́hun fún Ànábì Muhammad òun náà ni al-Qur'anu wa dinul Islam náà ni al-Qur'an àti Islam. Báwo la ṣe fẹ́ mọ̀ bẹ́ẹ̀ tá a bá lọ sínú al-Qur'an li qawlihi ta'ala ní tìtorí ọ̀rọ̀ Ọlọ́run ọba àmì ọba tí ó buhaya Ọlọ́run tí ó pé méjì lọ́dọ̀ Yorùbá òun náà ni tá a bá lọ ka suratul An'am Quran chapter 6 verse 90 wàá gbọ́n tọ́lọ́hun sọ mbẹ̀. Ọlọ́run dárúkọ àwọn ànábì Ọlọ́run bọ̀ wá ó ń sọṣẹ́ wọn ó ń sọ bó ti pàtàkì ó ń sọ bó ṣe ṣàwọn ẹlẹ́ṣà ó wá ń sọ fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wípé ulaika ala hudan ulaika alladhina hadahumullah ṣòro àwọn tí mo kà á lẹ́wọ̀n yìí àwọn náà làwọn tí wọ́n já sí pé ní hadahumullah Ọlọ́run fi wọ́n mọ̀nà ó ti fi wọ́n mọ̀nà orí ìmọ̀nà Ọlọ́run ni wọ́n ń bẹ orí ẹ̀sìn Ọlọ́run ni wọ́n wà orí ìlànà Ọlọ́run ni wọ́n jókòó lé fábí ó dá ohun ẹ̀kẹ́tàdì ìmọ̀nà wọn ni ó máa kọ́pí sallallahu alayhi wa sallam. tó bá tiẹ̀ gbọ́ nǹkan mi ó gbọ́ alhuda khairul adi Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Ànábì wípé ulaika àwọn táwí wọ̀nyí alladhina hadahumullahu náà làwọn tọ́lọ́run fi mọ̀nà fábí ó dá ohun mọ́kútàdì ìmọ̀nà wọn ni ó máa tọ̀ ìmọ̀nà wọn ni ó máa lò náà ló fi já sí pé tá a bá ń ka Suratul Fatiha a máa sọ fọ́lọ́run wípé ihdina Ọlọ́run fẹsẹ̀ wá rinlẹ̀ siratal mustaqima lórí ojú ọ̀nà tààrà siratal ladhina an'amta alayhim ìlànà àwọn tí wọ́n Ọlọ́run bá parí dẹ̀ra rẹ̀ fún wọn àwọn àwọn Ọlọ́run bá ń sọ ń bẹ ulaika alladhina an'ama Allahu alayhim minan nabiyyina was-siddiqina wash-shuhada'i wa hasuna ulaika rafiqa. àwọn ànábì Ọlọ́run ní ń wí Ọlọ́run wá ní ìra ànábì máa sọ fún wọn pé àwọn ilé wọn ulaika làwọn yẹ pé ní hadahumullah Ọlọ́run ti fi wọ́n mọ̀nà fabihudahum iqtadi ìmọ̀nà wọn ni ó máa tọ̀ ọ̀nà tẹ́rìn ni ó mẹ́rin wá máa jó máa yí àwọn èèyàn wọ̀nyí pé la as'alukum alayhi ajra mi ò béèrè owó kọ́ ni mò ń béèrè tí mo fi ní kẹ́ wá gbà fọ́lọ́run gbogbo wàhálà tẹ́rí tí mo ń ṣe kìí ṣe pówó ni mo fi ń béèrè mi ò béèrè owó ọ̀yà mi ò ní kẹ́ wá san sálárì fún mi mi ò ní kẹ́ máa san owó òjọ́ fún mi ìníhùwà Kùránì tí mo ń kà yìí kìí ṣe nǹkan kan illa dhikrun lil alamina kó máa jẹ́ ìwé ìrántí fún gbogbo àgbáńlá ayé. ẹ dákun ṣé súnnà ní díkìrù ṣé súnnà ní ùdá táwọn àfọwọ́bà wa tu wọ́n wá tu sí súnnà wọ́n tó díkìrù sí súnnà nahnu nazzalna alaykum ad-dhikra wa inna lahu lahafizun àwa là ń sọ Kùránì kalẹ̀ àwa là ń ṣọ́ ma 'allamnahu shi'ra àfi máa bá ti máa kọrin àfi máa Ànábì rárá wa ma yanbaghi lahu torí pé kò lè ṣe é ṣe kò lè ṣe é kọ fún tó bá tiẹ̀ lóun fẹ́ kọ́ Al-Qur'ani ti ń ka yẹn wa illa dhikrun kọjá díkìrù ni ìrántí Ọlọ́run ni Kùránì ní díkìrù tí wọ́n bá tu wọ́n yí lọ súnnà. Ọlọ́run sọ pé ulaika alladhina hadahumullah àwọn ànábì yẹn á ti fi wọ́n mọ̀nà bí hudahum iqtadi ìmọ̀nà wọn ni ó máa tọ̀. tó bá wá lọ sínú Suratul An'am yẹn Quran 6 verse 87 ó rí pé wa hadaynahum Ọlọ́run la fi wọ́n mọ̀nà ila siratin mustaqimin sí ojú ọ̀nà tààrà àwọn ànábì Ọlọ́run yẹn á ti fi wọ́n mọ̀nà sójú ọ̀nà tààrà ojú ọ̀nà tààrà tí wọ́n yẹn náà ni ó máa tọ̀. ó rí pé nínú Al-An'am yẹn náà àyà 89 ó ní ulaika alladhina ataynahumul kitaba wal hukma wan nubuwwata ó láwọn ẹlẹ́wọ̀n yìí láwọn ta fún ní tírà wal hukma àtú fún wọn ní wisdom á fún wọn lóye wan nubuwwata ṣe wọn lánàbì àwọn yẹn hudahum iqtadi ìmọ̀nà wọn ni ó máa tẹ̀lé ìyẹn túmọ̀ sí pé khairul kalami èyí tó lórí yìí ní ọ̀rọ̀ náà Al-Qur'an
wa khairul hadi èyí tó wá lóore jù nínú mọ̀nà téèyàn ń tọ̀ òun náà ní al-islam àti ìlànà àwọn ànábì Ọlọ́run. ó tún wá rí pé tá a bá padà sínú suratul Nahl aya 123 Quran 16 Ọlọ́run ní thumma awhayna ilayka lẹ́yìn náà àwọn Ọlọ́run ẹ̀bá la fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wa ànábì wípé ani tabi'i millata Ibrahima hanifa pé ìlànà Ibrahim ni ó máa tọ̀ ṣe ti rí ṣẹ́yìn náà tún rí Ọlọ́run ní awhayna ilayka àwọn aránṣẹ́ sí ọ wípé ani tabi'i millata Ibrahima hanifa pé ìlànà Ibrahim ni ó máa tọ̀. Gbogbo ta ló ń ṣe hajj ìlànà tani a sa Safa a sa Marwa a mu Zamzam a tawafu a ṣe gbogbo ẹ̀ àti alweda àti gbogbo ẹ̀ tá ń ṣe ta ló fi kọ́pì ànábì Ibrahim ni. àwa máa sọ pé gbogbo àwọn ànábì Ọlọ́run ni wọ́n ti wà nasakha mansuku àti pàwọn rẹ̀ kìíní kan ń gba rárá o. ẹ̀sìn ló dà wọ́n pọ̀ àwọn tó ń ṣẹlẹ̀ láwùjọ kankan ló fi lè máa yàtọ̀. àmọ́ kí ló ṣẹlẹ̀ láwùjọ kan rí tí ò sí láwùjọ ànábì Muhammad àti tiwa nísìn. so kọ́lọ̀n kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ la ilaha illallah. so kọ́lọ̀n má padà lẹ́yìn wa tó bá tún wá padà sínú suratu Shura aya ẹlẹ́kẹtàlá ó ní shara'a lakum mina ad-dini ma wassa bihi Nuha ń tá a ṣe lófin fún inú ẹ̀sìn náà ní ń tá a pa Nuhu láṣẹ والذي أوحينا إليك أتيتا في رشس والنبي وما وصينا به إبراهيم إتا قلاش فالنبي إبراهيم وموسى تقلاش فالنبي موسى وعيسى تيتا قلاش فالنبي عيسى يعني أقيم الدين قسي نيماشي ولا نيماشي ولا تتفرقوا أماشي أتو لا يا النبي الله أماشي قميا láàrin àwọn ànábì Ọlọ́run ẹ má ṣe yàtọ̀. ká kọ́ mọ̀ pé tá bá ń sọ yìí pé khairul kalamullah èyí tó lóore jù nú ọ̀rọ̀ al-Qur'an wa khairul hadi èyí tó tún wá lóore jù nú mọ̀nà tí yẹn tún tọ̀ náà al-Qur'an yẹn tún náà tún ni. ìsìláàmù náà al-Qur'an yóò ju ìsìláàmù ní táwọn ànábì Ọlọ́run mú wa. náà àwọn èèyàn wá gbógun ti Qur'an nígbà wọn á gbógun ti Kùránì wọn wá ráàyè kó àdísù wọlé wọn náà wá wo lójú àyà Ànábì lógún yẹn ti bẹ̀rẹ̀ àdísù tó wá dé lónìí ta tí àwọn èèyàn kójọ tó ń já pé bídà ní kíkójọ rẹ̀ yìí ó wá rí i pé wọ́n kọ́kọ́ ja Kùránì lógun lójú àyà Ànábì ó rí i pé mo sọ̀rọ̀ débẹ̀ lákọ̀ọ́kọ́ wá tún gbọ́ nínú ọ̀nà tí wọ́n fi jà lógun tá a bá lọ sínú Suratu Saba yìí Quran 34 aya 31 wá gbọ́n tọ́lọ̀ wọn bá ń sọ mbẹ̀. ó ní wa qala alladhina kafaru àwọn tí wọ́n jẹ́ olùkọ́tọ́ lọ́hùn ẹni tí wọ́n ń sọ ní wípé lan nu'mina bi hadha al-Qur'an láyéláyé a ní gba Kùránì yìí gbọ́ wala billadhi bayna yadayhi ẹni tí wọ́n sì sọ Kùránì náà kalẹ̀ fún a tún ní gbàgbọ́. ojú ayé Ànábì ni wọ́n ti lérí pé àwọn ò ní gba Kùránì gbọ́ àwọn ò sì ní gba Ànábì gbọ́. nígbà Ànábì náà wá lọ tán ogun yẹn wá tẹ̀síwájú láti já Al-Kùránì gbà kó lọ́wọ́ àwọn mùsùlùmí láti gbé ìwé lé wọn lọ́wọ́ tó fi ń di wípé Ọlọ́run bá ń sọ fún ẹnà Al-Kùránì tá a bá ka Suratu Yunus ń bì kan wípé idha tutila alayhim ayatuna bayyinatin tá a bá ń ka Al-Kùránì fún wa tó jẹ́ àwọn àkìlọ̀ wa tó farahàn. وقال الذين لا يرجون لقاءنا شيرا واتي وارون با فẹ́ pàdé wa lọ́run wọ́n sọ pé ihti bi Qur'anin ghayra hadha bá wá èmi tá lè máa kà tí ó yàtọ̀ sí èyí tó mú wá yìí aw badilihu tàbí kó yí eléyìí padà tànàbí ó máa sọ yìí pé àtọ́lọ̀ ní kúl jẹ́ kó yé wọn pé o ma yakunu li an ubaddilahu min tilqa'i nafsi kò ṣeé ṣe fún mi kí n fúnra mi kí n yí padà látọ̀dọ̀ ara mi torí pé yìí ni àtàbáyé mi ò ní nǹkan tí mo ń tẹ̀lé illa ma yuha ilayya rabbi yàtọ̀ sí ntọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí mi aw illa ma yuha ilayya yàtọ̀ sí Al-Qur'ani tí wọ́n fi ránṣẹ́ sí mi inni akhafu in ti ń bà mí lẹ́rù ní wípé
akhafu inni asaytu rabbi pé tí ń bá yapa Ọlọ́run abá mi adhaba yawmin adhim ìyà ń bẹ lọ́jọ́ tó tóbi tí ó jẹ mí. So ara bí tí ogun ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Al-Qur'ani nìyẹn, torí pé wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ míì wọlé láti fi da ojú Al-Qur'ani bolẹ̀. Tó bá wá di lálkìyámà ẹ wá wo ohun tí ó wá ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí tálkùránì ti sọ àsọọ́lẹ̀ rẹ̀ kalẹ̀ lórí tálkùránì bá jábọ́ mọ́ wa lọ tá a lọ gbéwèé mi ìdání. Tó bá wá ka súrátù Sábà yẹn, that is aya 28-29, wá gbọ́n tọ́lọ́run sọ mbẹ̀. Wọ́n lá nẹ́bí ó padà wá sọ̀rọ̀ lọ́run ní tí ó wá sọ̀rọ̀ o. Ọjọ́ tá ń sọ yìí wa yawma yu'addu zalimu ala yadayhi, ọjọ́ tálábòsí ó mọ gé kàjẹ́ báyìí tábàámọ̀ ní bá a mọ́. Yaqulu tí ó máa sunkún pé ya laytani ayé mi ló wá rí báyìí, mbá sì ti mọ ittakhastu ma'a rasuli sabila, kí n ti bá Ànábì Muhammad lọ, kí n ti bá Al-Qur'ani lọ. Ya waylati ẹ wá wò fò laytani tó wá ṣe mí lam attakhis fulanan khalila, tí tó yá pé ní lam attakhis fulanan kí lè tí mo fi wá lọ tẹ̀lé lágbájá tí mo wá tẹ̀lé ẹ máa gbọ́ ọ. Laqad adallani àní díkìrì, òun ló ṣì mí lọ́nà lẹ́yìn tí mo ti nígbàgbọ́ sálùkùránì. Laqad adallani ọ̀run nìyẹn o, nígbà tá a bá ń rojọ́ wájú Ọlọ́run ni o, tá a máa sọ pé laqad adallani, ẹni tó sọ kùránì nù tó lọ gbé àdìsù dání yóò mọ ní laqad adallani àní díkìrì, lágbájá ló sọ mí nù, àfa lágbájá ló ṣì mí lọ́nà àní díkìrì kúrò lórí Al-Qur'an ìdìjà àní nígbà tí Al-Qur'ani ti dé wá bá mi látọ̀dọ̀ Ọlọ́run. Wa kana shaytanu lil insani khazula, torí pé shaytan ẹlẹ́tàn ni fún ènìyàn. Ànábì wa padà sọ̀rọ̀ lẹ́yìn àtótónu yìí lọ́jọ́ al-qiyama, wa qala, ànábì wa sọ pé wa qala ar-rasul, Ọlọ́run ànábì wa sọ pé ya rabbi ìrọ̀ Ọlọ́run bá mi o, inna qawmi ṣùgbọ́n àwọn ọmọ lẹ́yìn mi ittakhadhu hadha al-Qur'ana mahjura, wọ́n yan kùránì lódì ńgbà tí mo fi wọ́n lẹ̀ tí wọ́n sí mọ́. Ibi tá nàbí wọ́n parí ọ̀rọ̀ wá sínú. Inna qawmi, ọ̀rọ̀ alkiyama lélẹ́yìí o, pé inna qawmi, a sì sọ fún wa pé tọ́lọ̀ bá fẹ́ sọ̀rọ̀ alkiyama mẹ́ẹ̀dí ní máa lò. Ó ní gbogbo tó lò ń bí yín sìn, ó ní yawma ya'addu zalimu ala yadayhi yaqulu ya laytani ittakhasitu ma'a rasuli sabila, ya waylati laytani lam attakhidh fulanan khalila, laqad adallani àní díkìrì ba'da idh ja'ani. Ó sọ mí nù, ó ṣì mí lọ́nà kúrò lórí Al-Qur'an lẹ́yìn tó ti dé bá mi tí mo sì ti gbàgbọ́. Kana shaytanu lil insani khazula, èṣù ẹlẹ́tàn mẹ́ni. Ànábì ó wá sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yẹn bí tànábì Ìsá náà ṣe ń sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ lálùkìyámà yìí pé Ọlọ́run tí ń bá sọ bẹ́ẹ̀ fún wọn ó mọ̀ mi ò wí nǹkan kan fún wọn yàtọ̀ sí pé kọ́ máa sìn wọ Ọlọ́run tó jọ́ Ọlọ́run mi Ọlọ́run wọn. Ànábì ní ó wá sọ pé inna qawmi, àwọn ọmọlẹ́yìn mi wọ̀nyí ittakhadhu hadha al-Qur'ana mahjura, wọ́n yan kùránì lódì wọn pàtì wọn ló mọ́. Báwo náà ṣe wá pàtì náà ní pé nígbà táwọn Muhammad ń bẹ láyé nínú àṣẹ rẹ̀ tó pa fún wa ni pé la taktubu anni shay'an siwa al-Qur'an, ẹ má kàn kankan lẹ̀ tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu mi tí nǹkan náà bá yàtọ̀ sí al-Qur'an. Wa man kataba anni ghayra al-Qur'an falyamha, bí yẹn bá sì kọ́ nǹkan míì tó yàtọ̀ sí al-Qur'an kó lọ parẹ́. Ọ̀rọ̀ yìí ń bẹ bẹ́ẹ̀ nínú Sahih Muslim, ń bẹ bẹ́ẹ̀ nínú Sunan Tirmidhi lọ́dọ̀ Abi Sa'id al-Khudri bákan náà wípé ista'dhanna an-nabiyya fil kitaba, agbayanda lọ́dọ̀ Ànábì alọ́ọ̀bẹ̀ kókó jẹ́ a máa kọ ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀, falam ya'dhan lana, Ànábì ní rárá ẹ má kọ́. Bẹ́ẹ̀ náà Imam Ahmad ibn Hanbali radiyallahu ta'ala anhu fi musnadihi an Abi Hurayrata, lẹ́nu Abu Hurayrah wípé anna an-nabiyya hina sami'a minhum ma yaktubunahu ghadaba, pé ńgbà tá Ànábì gbọ́ pé àwọn kan kọ ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ lẹ́yìn tó ní kán má kọ́, Ànábì wá bínú. Wa qala, ó wá sọ fún wa pé akitabun ghayru kitabillah, ṣé máa kọ ìwé kan tí kìí ṣèwé Ọlọ́run kalẹ̀ káwa máa gbọ́ kẹ́nìkan wá máa fa Al-Qur'ani kó máa fi wé àdìsí kó máa ní bákan náà ni. Ànábì wá ń sọ fún wọn wípé amhidu kitaballah, ẹ fi wé Ọlọ́run ọba nìkan lẹ̀, ẹ má kọ nǹkan mi pẹ̀lú ẹ̀, ẹ lọ́wọ́ mójútó, wa akhlisu, ẹ ṣe mímọ́ pẹ̀lú ẹ̀. Qala Abu Hurairah wá ní
fajama'na ma katabna fi sa'idin wahid ó ní gbogbo ń ta kọ kalẹ̀ yẹn àwa pàápọ̀ sójú kan thumma ahraqnahu bin nar àwa dáná sun. Wọ́n ti dáná sun o ṣẹgbọ́n ní ìsìnkú wọ́n ti dáná sun lójú ayé ànábì látara wípé ànábì ò fẹ́. So tábà wá lọ tábà wá bọ̀ ẹ wá rí wípé àwọn irọ́ tí wọ́n máa wá mú wá láti fi gbé àwọn ọ̀rọ̀ wọn lẹ̀ ẹ jẹ́ ká wá wò. Àwa rí àwọn àhàdísù tó wá bẹ́ẹ̀ tó wá bẹ́ẹ̀ tó wá bẹ́ẹ̀ tó wá bẹ́ẹ̀ pé ẹ má kọ kalẹ̀ ẹ má kọ kalẹ̀ ẹ má kọ kalẹ̀ tó fi wá di wípé lẹ́yìn tá nẹ́bí náà tún kú orí ẹ̀ náà ni Abu Hurairah wà, lẹ́yìn tá nẹ́bí kú orí ẹ̀ náà ni Umar ibn Abdul Khattab radiyallahu ta'ala anhu náà wà, orí ẹ̀ náà ni Uthman ibn Affan radiyallahu ta'ala anhu náà wà, orí ẹ̀ náà ni Ali ibn Abi Talib orí ẹ̀ náà ló wà. Ẹ wá já lọ àdísù kan tí wọ́n máa lò. Wọ́n lá nẹ́bí sọ wípé alaykum bisunnati wa sunnati al-khulafa'i ar-rashidina al-mahdiyyin min ba'di addu 'alayha bin nawajisi. Pé sunna mi dọ́wọ́ yín o, sunna àwọn tí wọ́n sì jẹ́ khulafa'u ar-rashidina lẹ́yìn mi ó dọ́wọ́ yín o, addu 'alayha bin nawajisi kẹ́ mú dání dáadáa ni o. Wọ́n á sọ pé iyyakum wal muhaddathati min al-umur ẹ ṣọ́ra fáwọn táwọn yín wà máa dálẹ̀ lẹ́yìn àwọn ilé wọn yìí o. Fa inna kulla muhdathatin bid'ah tó gbogbo tí wọ́n bá dálẹ̀ yẹn bid'ah ni o, wa kullu bid'atin fin nar gbogbo tó bá sì ń jẹ́ bid'ah yẹn dalala àánú ni o, wa kullu dalalatin fin nar gbogbo dalala yẹn iná ni o. Jamul ahadithi yìí náà ṣé kìí ṣe bid'ah ni? Kódà bid'atun dalala, kódà ashaddu mina dalala tó bá jẹ́ ká tẹ̀síwájú dáadáa. Abu Bakr radiyallahu ta'ala anhu ẹ wá wo bóun náà ṣe ṣe èyí tí ń jẹ́ al-khalifatul awwal Abu Bakr an kitabatil hadith rawat Aisha ìyá wa dáadáa kọ́lọ̀ mọ́ wa yọ́nú sí wọn fi tẹ́ẹ̀bá lọ katira tá ń pè ní tazkiratul ufas tó jẹ́ ti imamu al-Dhahabi imamu ahlu sunna náà ni ó ní anna Aba Bakr jama'a anin nabiyyi 500 hadithin gbogbo àdísù tí Abu Hurairah torí kọ àti Abubakar irúkójọ lọ́dọ̀ ànábì ó jẹ́ 105 hadith. Thumma bata laylatahu yataqallab wọ́n ló wá sùn jọ́ kan kò rórun yẹn sùn ó kàn yí lọ ń yí bọ̀ lójú oorun nítorí kíni torí pé àwọn hadith tó wà lọ́wọ́ ẹ̀yẹn ò jẹ́ orí mú mi látara pa ànábì ní kan máa kọ kalẹ̀ ó sì ń bẹ lọ́wọ́ òun. Walamma asbaha qala li Aisha ńgbà tílẹ̀ wá mọ́ ó wá pe Aisha pé ey bunayya halummi al-ahadith allati indak ó yá bá mi lọ kó àwọn ọ̀rọ̀ àwọn hadith tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ bá mi lọ kó wá. Ó ní Aisha ní fajitu biha fada'a bina ńgbà tá kó dé ó bá pè wá fa araqaha ló bá dáná sun. Abu Bakr dáná sun chapa nabi tí ní ká má kọ lójú ayé ànábì wọ́n ti dáná sun. Abu Bakr náà ńgbò náà tún wá rí pa ànábì lọ tán òun náà tún wá pé 105 tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ò jẹ́ kó òun náà rórun sùn látara wípé wọ́n fẹ́ tẹ̀lé àṣẹ ànábì torí pé Ọlọ́run ti sọ fún wọn pé ma atakumur rasulu fakhudhu inta nabi bá pa yín láṣẹ kẹ́ ṣe ni ẹ máa ṣe wa ma nahakum anhu fantahu in tó bá ní ẹ má ṣe ẹ jáwọ́ ńbẹ̀ nínú suratul Ashir ayé ẹlẹ́keje. Láfi mọ̀ pé bid'atun dalalah ni làwọn sahaba al-kiram ni wọ́n fi ń sá fún. Aisha wá ní mo wá bí bàbá mi léèrè pé lima haraktaha kí ló dé tó dáná sun wọn. قال اواغبن تابوري راسو وني خشيت ان اموت وهي عندي فيكون في احاديث عن رجل قد اهتمنته ووثقت ولم يكن كما حدثني فاكون قد نقلت ذاك. ابو بكر ان sọ fún ọmọ rẹ̀ njọ́ náà yìí pé khashit ẹ̀rù bà mí àyà ń pa mí pé an amuta kí n wá kú tí n bá wá kú tán wa hiya indi káwọn ọ̀rọ̀ yìí wá máa bẹ lọ́dọ̀ mi. Fayakunu fiya ahadithun an rajulin kó máa já sí pé àwọn ọ̀rọ̀ kan bẹ ẹnìkan ló wí kọ́dí tàmẹ́ntuhu wa wathaqtu bihi tẹ́mi wá gbé tí mo ń bàbára rẹ̀ tí mo mójútó tí mo wá ṣàkólé kan pẹ̀lú ẹ̀ tí mo rí pé ó rí bẹ́ẹ̀ walam yakun kama haddathani tí ó sì rí bó ṣe sọ. Fakunu qad naqaltu dhalika kan wá lèmi wá gbé yẹn sáyé fáwọn èèyàn. Ẹ wo stand Abubakar òun náà dáná sun. Ẹ tún wá wo stand Umar radiyallahu ta'ala anhu
min mani' ar-riwaya ila habsi ar-ruwat níbi tóun náà tún jagun dé lórí pé ẹ má kó àdìsù jọ ẹ má kọ kalẹ̀ ó jagun náà débi pé ó tún ti àwọn kan mẹ́wọ̀n lójú ayé rẹ̀ tó já sí pé ẹ̀wọ̀n ni wọ́n wà tí Abubakar fi jáde láyé kó tó wá di pé wọ́n tú wọn lẹ̀. Umar radiyallahu ta'ala anhu ashaddu rafdan min Abubakar òun tún wá le ju Abubakar lọ níbi ọ̀rọ̀ káfọwọ́ mú àdìsù ni watanakulu ala alsinati nas kò tí ẹ fẹ́ máa gbọ́ láwọn àwọn èèyàn tá bá lọ katira tá ń pè ní takyidul ilm lil khatib tí afawa al khatib ó jama yìí pé anna ibn al khattab arada an yaktuba sunana nígbà ó dáyé kan Umar náà wò pé àbí kémi náà kó àwọn hadith jọ kémi náà ní sunanu Abubakar bá ṣe ní sunanu Abi Dawud tá ní sunanu Tirmidhi tá ní sunanu Ibn Majah tá ní sunanu Nasa'i so bó ṣe já sí pé sunanu làwọn fẹ́ ní Umaru láǹfààní kò lẹ́mìí pé mo fẹ́ ní sahih kò sí sahaba kan tó ní sahih Abubakar ò ní sahih Umaru ò ní sahih Ali ò ní sahih Uthman ò ní sahih Imam al-Bukhari ba'da 300 lẹ́yìn ọdún mẹ́ta òun ló wá ní sahih tó ní asahhu Muslim ló wá ní sahih ló ní asahhu kódà àwọn tí wọ́n tún bá ń wájú sunanu náà ni wọ́n ní sahih kò sí sahaba kan tó ní sahih kò sí sahaba kan tó ní asahhu àfàwọn tó wá dé lẹ́yìn tí wọ́n jẹ́ patients náà nínú takyidul ilmi wọ́n ní anna ibn Khattab Umar arada an yaktuba sunana òun náà wò pé àbí kóun náà kó àwọn sunna jọ kán máa pè ní sunanu Umar ibn al-Khattab fastashara fiya ashaba rasulillah ló bá pè àwọn sahaba al-kiram ó wá bá wọn dámọ̀ràn fa ashara alayhi ahmatuhum bidhalik gbogbo wọn pátá ni wọ́n fọwọ́ sí pé kókó jọ wa ba'da shari ni Umaru náà bá lọ jókòó ló bá lọ rò wípé tó bá kù ọ nìkan kó ta tó bá kù ọ nìkan àbí bó bá kọjú sí ọ kó ta tó bá kẹ̀yìn sí ọ kó ta tó bá kù ọ nìkan àbí bó ilẹ̀ tí máa ń ṣe kó tún èrò ara rẹ̀ pa. Umaru wá gbọ́mọ̀ràn wọn òun náà wá lọ ń rò ó fún dídí oṣù kan gbáko kọ́ọ̀là ó wá ní idha unasun ó wá pè wọ́n jọ ó ní idha unasun min ahlil kitabi qablakum ó lè wá gbọ́ àwọn èèyàn kan ń bẹ ṣáájú tiyín nínú àwọn Yahudi àtàwọn Nasara qad katabu ma'a kitabillahi kutuban táwọn náà ti kọ àwọn ìwé míì pọ̀ máwọn ìwé Ọlọ́run inna lillahi wa inna ilayhi raji'un Ọlọ́run bá mi síjú àánú wò ìtí ń sọ̀rọ̀ pé àìmọ̀ kan pọ̀ fáwọn oníṣúfí ṣá èmi èyí tí ṣe ń súfí lillahi ilham mi èyí tí ṣe ń súnná so Ọlọ́run má ṣe wá láìmọ̀ kan à ń kó ti ọ̀rọ̀ àwọn àfáà súnná wọ́n tún mọ́ láìmọ̀ kan ni àwọn àfáà yẹn gangan láìmọ̀ kan gbà náà ọ̀rọ̀ tí mò ń kó ti ọ̀rọ̀ àwọn sahaba al-kiram tó bá yá wá ní mùdírù ń bú sàábé mò ń kó ti ọ̀rọ̀ sàábé òun sọ̀rọ̀ aláìmọ̀ kan àwọn sàábé tí mò ń kó ti yẹn ló pè láláìmọ̀ kan kìí ṣe mí àwọn sàhábà tí mò ń kó ti yẹn náà ni ìwọ àfáà yìí kí ló ń kọ rẹ̀ àbí Balógun kinní kan bàbá lọlá kinní kan mo fẹ́ jẹ́ ń wó kọ rẹ̀ kọ́lọ̀ ń bá mi ṣe dáadáa fún Habibullahi Ayọ̀adé Olúwa nífẹ̀ẹ́ mi àwọn sàhábà tí mò ń kó tì í òun ni ìwọ náà ń bú lọ́wọ́ tó ń pè láláìmọ̀kan yìí so bí ìhun ṣe jẹ́ nìyẹn lọ́n bá mi ṣàánú rẹ̀ ọ̀rọ̀ Umar radiyallahu ta'ala ọ̀nà mọ̀ ń sọ lọ́wọ́ ó ní idha unasun min ahlil kitabi qablakum ṣe ráwọn èèyàn kan bẹ nínú àwọn Yahudi àtàwọn Nasara ṣáájú yín qad katabu kutuban ma'a kitabillah wọ́n ti kọ àwọn ìwé míì papọ̀ mọ́ ìwé tó jẹ́ tọlọ́hun fakabu alayha wọ́n wá gbé àwọn ìwé tí wọ́n kọ ní wọ́n wá rú sórí wọ́n di sórí báwa náà ti di Sahih Bukhari sórí lónìí wọ́n di àwọn ìwé yẹn sórí ló kó bá wọn ó ní wa taraku kitaballah wọ́n wá pa alukurani tó wọ́n pa ìwé Ọlọ́run wọ́n pàtì ó ní wa inni ṣe wá rí mi Umaru wallahi mo fọlọ́wọ́n ọba mi búra wallahi mo fọlọ́wọ́n ọba mi búra wallahi mo fọlọ́wọ́n ọba mi búra
la albasu kitaba Allahi bi shay'in abada mi ò ní pa nǹkan kan má wí Ọlọ́run láíláí radiyallahu ta'ala anhu. Umar radiyallahu ta'ala anhu ló ń sọ bẹ́ẹ̀ pé wallahi la albasu kitaba Allahi bi shay'in abada mi ò ní pa ìwé kankan papọ̀ mọ́ al-Qur'ani abadan títí láíláí. Wa taraka kitabata sunan ìdí nìyẹn ni Umar bá yà yẹra fún ó yà yẹra pé kò ní jọ́ ó yà japa kó ń bí à ń kó nǹkan ní ìjọ tó yàtọ̀ sí al-Qur'an. Umar tó nù. Lam yaktafi Umar bima ihtada ilayhi min adami kitabati sunan. Umar tún wá dúró lórí ibi tó fi mọ́ ní pé mi ò ní pẹ̀lú ẹni tí ó kó nǹkan mi jọ mọ́ al-Qur'an. Bal ahraka al-kutuba allati jumi'at fi al-ahadith. Gbogbo àdísù tí wọ́n kójọ ní sàmẹ́ni rẹ̀ ló dáná sun. Tó bá lọ ka Taqyidul Ilm tí àfáwà al-Khatib ó rí pé Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu balaghahu annahu qad dhahara fi aydi an-nasi kutubun. Nígbà tó gbọ́ pé àwọn èèyàn ti níwé oríṣiríṣi lọ́wọ́ tí wọ́n kó àwọn àdísù sí o fastankaraha wa karaha. Ẹsẹ̀ kan náà ló yà kórì rẹ̀ ló ní kò sí ń tó jọ wa talaba bin an-nasi ru'yataha. Ó sì ló ń fẹ́ rí gbogbo tí wọ́n kó jọ ní. Fadhannu annahu yuridu an yanzura fiha wa yuqawwimuha. Nínú wọn bá dùn wọ́n rò pé tí Umaru bá rí yóò fọwọ́ sí yóò faramọ́ yóò sì bóńtẹ̀lú pé ẹjá máa lò ala amrin la yakunu fi ikhtilaf lórí ọgbẹ́ kò ní sí èdè àìyedè lórí ẹ̀ mọ́ àti láwọn tíra. Fa atawhu bi kutubihim náà bá lọ kó gbogbo tíra tí wọ́n kọjọ. Fa ahraqaha bin nar. Umaru dẹ̀ dáná sun. Tí ò bá rí bẹ́ẹ̀ bí káwọn àfáà jáde inú àwọn kútùbù tá ń kóòtì kútùbù àwọn àfáà súnnà ni. Thumma qala Umaru wá sọ fún wọn lẹ́yìn tó dáná sun gbogbo tó wà lọ́wọ́ wọn. Ó wá ní umuniyyatun ka umuniyyati ahli kitab. Mbari mbara ròyíròyí tọ́lọ́run sọ pé ulaika amaniyuhum ìrònú àwọn Yahudi àtàwọn ìrònú Nasara. Umaru ló ń sọ bẹ́ẹ̀ fún wọn. Umuniyyatun ka umuniyyati ahli kitab. Ìrònú bí irú ìrònú àwọn Yahudi àti Nasara lẹ́yìn náà ló ń kójọ. Wa mana'a Umaru ruwata min tanakulil ahadithi. Umaru kò jó wáyé kò jó generate. Tá bá tún lọ ka Mukhtasar Tarikh Dimashqi. Mukhtasar Tarikh Dimashqi Ibn Manzur. Bákan náà tá bá lọ ka Al-Bidayatu wa Nihaya Ibn Kathir. Ibn Kathir àfáà súnnà ni. Òun náà jẹ́ kó yí wá ń bẹ̀ pé anna Umar ibn al-Khattab qala li Abi Hurayrata pé Umaru sọ fún Abu Hurayrah wípé la tatrukanna al-haditha an Rasulillah. Nínú kó jáwọ́ láti máa sọ pé Ànábì sọ pé Ànábì sọ pé Ànábì sọ pé aw law lahiqannaka bi ardi Daws àbí kí n dẹ́ padà sí ìlú yín ní Yaman ní Daws. Kadhalika qala al-Ka'b. Bẹ́ẹ̀ náà ni Umaru sọ fún Ka'b náà nìyẹn pé la tatrukanna al-haditha aw law lahiqannaka bi ardi al-Qarda. Ìwọ náà tí nínú kó jáwọ́ láti máa sọ pé Ànábì sọ pé tàbí kí n dẹ́ padà sí ìlú yín ní Qarda Yaman kan náà ni. Tá bá lọ ka tírà kan tá ń pè ní Tazkiratul Huffaz. Gbogbo àwọn ọ̀rọ̀ iná mo ti kó tìrí lil Imam Adh-Dhahabi pé anna Umar ibn al-Khattab tírà yẹn habasa thalathatan. Àná Umaru ti àwọn èèyàn mẹ́ta mọ́lé ó tì wọ́n mẹ́wọ̀n. Àwọn wo ni Ibn Mas'ud wa Aba Darda'i wa Aba Mas'ud al-Ansar. Kí ló fà in tó sọ fún wọn ni pé qad akthartumul haditha an Rasulillah. Ẹ̀yin lẹ sọ àdísù tó pọ̀ jù fáwọn èèyàn tẹ́ ń sọ pé Ànábì sọ pé Ànábì sọ pé. Bẹ́ẹ̀ náà tá bá lọ ka tírà kan tá ń pè ní Kitabul Irshad li Abi Ya'la al-Khalil. Kitabul Irshad li Abi Ya'la al-Khalil. Àwọn náà sọ fún wa pé anna Umar ibn al-Khattab habasa jama'atan. Umaru ti àwọn kan mẹ́wọ̀n. Minhum Abu Hurairah. Nínú wọn l'Abu Hurairah wà. Ṣé wà pé nísìn kan wá lẹ́nìkan sọ pé Abu Hurairah ti ṣẹ̀wọ̀n rí nítorí pọ́n ní kó má kọ àdísì ó ń yarí wọ́n ló ń bú sàhábà ni. Wàhálì àkọọ́lẹ̀ ara àbòsí tí wọ́n ṣe fún Mudirul Markaz yẹn láti máa fi géèdì sympathy. Ẹ rí pé tẹ bá rí àwọn kan náà nínú ọ̀tá Mudiru tí wọ́n ń ṣe bí ọ̀rẹ́ ẹ máa gbá àwọn ọ̀rọ̀ kan lẹ́nu wọn níjẹ́ òní wo má ṣàánú ọ̀tá rẹ o má ṣàánú ọ̀tá rẹ o torí pé o máa ń tóun náà fẹ́ ṣe fún ọ o
wọ́n wá gbé ọ̀tá yẹn lọ pé ọ̀tá rẹ̀ tí ó mọ dẹ̀sìn rú torí pé táwọn ọ̀tá àtọ́ mùdírù ń ta ń sọ ní pé mùdírù ń dẹ̀sìn rú mùdírù tí wá ń dẹ̀sìn rú lọ́dọ̀ táwọn nísìn inna lillahi wa inna ilayhi raji'un. ẹ̀yin baba alákàṣífù ọ̀ràn ẹ̀yin nu Ọlọ́run ni ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn ayé ń rí yín ka salih bẹ́ẹ̀kẹ̀ wa anta talih wọ́n ń rí yín pé yẹn rí torí pé ẹ̀yin fa tẹ̀síbá ní gbangba ẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni Ọlọ́run ẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni Al-Qur'an wàlálí ṣayàtínú na ahsanati minkum àwọn ṣayàtín wọ́n dájú yín lọ wọ́n dájú yín lọ ẹni yóò mọ̀ ṣe popopopo bẹ́ẹ̀ kẹ̀ ṣaitan ní ó ẹ̀yin nu Ọlọ́run ẹ múra sí gbogbo ẹni tó ń wọṣọ tó ń wí láwà ní kọ́lẹ̀ ní Ọlọ́run kìí ṣe gbogbo ẹni tó ní irùngbọ̀n gbogbo ẹni tí ń fa tẹ̀sùn bàbá torí kí ni tẹ́ ń fa ń bẹ́ kí ni tẹ́ ń fa ń bẹ́ àṣàṣì náà ló pọ̀ jù ṣorúkọ Ọlọ́run lẹ́ ń dání ṣorúkọ Ọlọ́run lẹ́lòmí ń dání tàti ń ṣe báyìí ṣebúrúkọ ṣetán lẹ́lòmí náà ń dá kọ́lọ̀ ń kó làwà ń bẹ́ nínú tíra kitabul irshad li Abi Ya'la al-Khalil ó ní anna Umar ibn al-Khattab habasa jama'atan ó ti àwọn kan mẹ́wọ̀n minhum Abu Hurairah nínú wọn Abu Hurairah wa wa qala ó ti pé aqillu riwayata an Rasulillah dákẹ́ kó bá mi ṣẹ́nukù níbi kó mọ́ sọ pá nẹ́bí sọ pé ẹ dákun ṣálkùránì àtàdísù wọn wá lè rí bákan náà ní riwaya kan náà ní lálkùránì tọ́lọ́wọ́n bá ń sọ kalẹ̀ fáwọn sàhábà tí gbogbo wọn ń gbọ́ tí wọ́n sì ń gbọ́ yẹlẹ̀ kan náà riwaya o lálkùránì ń bá riwaya o ó padà gbọ́ àṣírí bóyá di pé tìláfù riwaya àti òde nínú ọ̀rọ̀ yìí wa kanu fi absihi ila amata ṣòro àwọn tí Umaru ti mẹ́wọ̀n yìí ó fi wọ́n sílẹ̀ ń bẹ̀ tẹ́mi Umaru fi jáde ni bẹ́ẹ̀ náà tẹ́ bá wo àwọn kìbáru sọ̀hábà àwọn tí wọ́n jẹ́ àgbàgbà nínú àwọn sàhábà yamtani'una an riwayatil hadith gbogbo wọn náà ni wọ́n yarí ni wọ́n kọ̀ pé ẹ má kọ̀ hadith jọ kò sínú lànà Ànábì Muhammad kana Uthman ibn Affan radiyallahu ta'ala anhu min kibari sahaba al-muladhimina lin-nabi Umaru wà nínú àwọn tí wọ́n máa dúró tà Nábì púpọ̀ jù àbí Uthman kibaru sahaba ni nínú àwọn sahaba tí wọ́n máa dúró tà Nábì gan ní gbogbo gbà wa kana yakhsha al-haditha an an-nabi ó wá jẹ́ nìkan tí máa bẹ̀rù láti sọ fáwọn èèyàn rí pé Ànábì sọ pé tá bá lọ ka at-tabaqat al-kubra libn Sa'd ó ní waqafa Uthman ibn Affan ala minbar ó ní Umaru Uthman ibn Affan ó dúró lórí minbari wa qala ẹ wá gbọ́n tó sọ ó ní la yahillu li ahadin yarwi hadithan lam yasma' bihi fi ahdi Abi Bakr wala ahdi Umar radiyallahu ta'ala anhu àwọn ilé iṣẹ́ mímọ́ pẹ̀lú Islam wọ́n ní Uthman ọmọ Affan ń sọ lórí minbari pé la yahillu li ahadin kò lẹ́tọ̀ fún ẹnìkan yarwi hadithan tó fẹ́ sọ hadisu kan pa Nábì sọ wípé hadith tó wá fẹ́ sọ ni lam yusma' bihi fi ahdi Abi Bakr tán bá ti gbọ́rí láyé Abubakar wala ahdi Umar tí wọ́n gbọ́rí láyé Umaru la yahillu kò lẹ́tọ̀ kìí ṣe hadith Ànábì èmi kan mọ̀ wí ó wà nù tíra at-tabaqat al-kubra tíra sunna ni o tíra wọn kìí ṣe tíra ṣíyà o torí pé tí wọ́n bá parọ́ sọ ní àti mọ̀ ibi tí ń bọ̀ wá ṣíyà ni wọ́n lè ní Mu'tazila ní oríṣiríṣi àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá ní tán fẹ́ fi kó àní Uthman ń sọ lórí minbari pé la yahillu li ahadin yarwi hadithan kò lẹ́tọ̀ fẹ́ nìkan tó fẹ́ gba hadithu kan wá ní ìsìn lásìkò tòun yìí lam yusma' bihi fi ahdi Abi Bakr wala ahdi Umar tó di ìsìn yẹn tí ò bá ti sí tí wọ́n gbọ́ láyé Abubakar láyé Umar tó sì ń jásí pé gbogbo àdísù láyé Umaru láyé Abubakar wọ́n ṣe kíní o wọ́n dáná sun èwo náà wá fẹ́ gbọ́ so wá gbọ́ ilé wá ń sọ pé lam yamna'ani an uhadditha an Rasulillah ó ń sọ fún wọn pé illa an akuna man awha ashabahu adu ala inni sami'tu yaqul man qala alayya ma lam aqul falyatabaqad faqad tabawwa'a maq'adahu minan nar Uthman ń sọ fún wọn pé kò sí tó kọ̀ fún mi tí ó fi jẹ́ kémi náà máa sọ àdísù kí n wá ní mo wọ́n ń sọ fáwọn èèyàn
ó ń torí pé ní aláàkúnà mímọ́ ní àwọn àṣàbà wa ni o kó má lọ di pé ọ̀dọ̀ mi làwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ ni wọ́n ti wá kó ń tó pọ̀ jù látẹnu ẹ̀ alá inni sami'tu yaqul torí mi gbọ́ tán Nábì sọ pé man qala alayya ma lam aqul bẹ́yìn bá sọ tí mi ò wí qad tabawwa'a maq'adahu minan nar ó tiẹ̀ ti pèsè àga tí ó fi jókòó nù náà ni ló fi já sí pé àwọn kìbáàrù sàhábà àwọn àgbà sàhábé taraka aidan alhadith anin nabi wọ́n mú hadisi wọ́n pàtì Imam Bukhari fúnra ẹ̀ náà ló tún gbà wá bẹ́ẹ̀ An-Sa'idi bun Yazidi Imam Bukhari ló jámọ̀ pé An-Zahibi bun Yazid pé Zahibi ọmọ Yazid o annahu sahiba min kibari sahaba pé ó bá àwọn tí wọ́n jẹ́ àgbà sàhábé rìn dáadáa ó ní walam yasma'ahum yuhaddithu kò tí ẹ gbọ́ lẹ́nu wọn kàn máa sọ pé Ànábì sọ pé Ànábì sọ pé Ànábì sọ pé ẹ dákun Imam Bukhari tó sọ ilé nbo lòun ti wá bẹ̀rẹ̀ sí ní rí pé Ànábì sọ pé Ànábì sọ pé tan Ànábì bá sọ pé la taktubu anni shay'an ghayra al-Qur'an wa man kataba anni falyamha ẹni bá kọ nǹkan kan kalẹ̀ àṣẹ Ànábì ní pé ẹ lọ parẹ́ Ànábì wá kú tán wọ́n yí àṣẹ Ànábì yẹn padà wọ́n wá sọ Imam Bukhari wọ́n sọ dà Ànábì tuntun wọ́n sọ Imam Muslim wọ́n sọ dà Ànábì tuntun àwọn yẹn ló wá ní asahul kutub wọ́n wá tó wá ní ba'da kitabillah ẹlòmí ó tó wá sọ pé ní tí ó bá gbà bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí kìí ṣe ọmọlẹ́yìn Ànábì inna lillahi wa inna ilayhi raji'un ó ní illa qala Imam Bukhari sọ yìí as-Sahib ibn Yazid yẹn sahiba min kibar as-sahaba ó bá àwọn àgbà sahaba ni ó ní walam yasma'ahum yuhaddithu kò ń gbọ́ lẹ́nu wọn kàn máa sọ hadithu Qur'an nìkan náà ń kà qal ala inni sami'tu tala ó wá ní yàtọ̀ sí wípé ìlà yàtọ̀ sí pé mo gbọ́ lẹ́nu Tọ́lá yuhaddithu an yawm Uhud tó ń sọ̀rọ̀ ogun ọjọ́ Uhud pé òun ò gbọ́ hadithu kankan lẹ́nu wọn rí yàtọ̀ sí Tọ́lá tó ń sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lógun ogun Uhud wa qala al-Hafiz ibn Hajar fi sharh al-hadith afawa al-Hafiz ibn Hajar wọ́n wá al-Asqalani wọ́n sọ nù sharhi hadith yẹn yí pé qala ibn Battal wa ghayruhu ibn Battal àtàwọn míì wọ́n wá sọ yí pé kana kathirun min kibari as-sahaba la yuhaddithuna an rasulillah khashyata al-mazid wan-nuqsan pé àwọn àgbà sahaba o wọ́n kì í sọ hadith kan mọ́ Ànábì sọ pé Ànábì ń sọ pé khashyata al-mazid tó ẹ̀rù ń bà wọ́n kó má lọ lé wan-nuqsan ẹ̀rù ń bà wọ́n kó má lọ dín qala Sheikh Muhammad Mahmud Abu Raya wọ́n wá sọ fún wa nínú tírà wọn tí wọ́n ń pè ní adwahu ala sunnati al-muhammadiyya adwahu ala sunnati al-muhammadiyya wọ́n ní kana al-khulafa'u ar-rashiduna wa kibaru as-sahaba wa ahli al-futya minhum yattaquna ar-riwayata an an-nabi wa yuhabunaha bal kanu yuragibuna anha ó láwọn tí wọ́n jẹ́ àwọn àgbà sahaba àwọn khulafa'u ar-rashidun tí ń ṣe Abubakar Umar Uthman wa Ali àtàwọn àgbà sahaba àtàwọn tí wọ́n máa ń mú dájọ́ wá nínú ẹ̀sìn ó ní yattaquna riwayata gbogbo wọn ni wọ́n ń sá fún riwaya látàdọ̀ Ànábì kan máa ní Ànábì sọ pé wa yuhabunaha kódà wọ́n tún ń dẹ́rù ẹ̀ bá àwọn èèyàn wọ́n á máa sá yàtọ̀ sí pẹ́rù ń bà wọ́n tún máa sá fún bal kanu yuragibuna anha wọ́n á tún máa lé àwọn èèyàn kó ń díẹ̀ إذ كانوا يعلمون أنهم لا يستطيعون أن يهدوا كما سمعوه عن النبي torí pé wọ́n mọ̀ pé àwọn ò lè rí ọ̀rọ̀ yẹn mú wá gẹ́gẹ́ bá Ànábì ti wí ala wajhi sahih tí ó fi lálàáfíà Imam Bukhari ló wá rí wí àtàwọn sàhábà tó kù àfáàwà Muhammadu Rashid Ridha àwọn sọ nípa àwọn sàhábà ó ní lam yuridu an yaj'alu al-ahaditha dinan aman àwọn sàhábà yẹn wọ́n ní èrò àti sọ àwọn àdísù díẹ̀ sìn amen kal-Qur'an gẹ́gẹ́ bí al-Qur'an walau fahimu anin nabi annahu yuridu dhalika lakatabu tó bá pé àgbọ́yé tí wọ́n gbọ́yé lọ́dọ̀ Ànábì náà nìkan kọ kalẹ̀ ni lakatabu àwọn ni ó kọ wal amaru bil kitaba àwọn náà ó sì pàṣẹ yí pé ẹ máa kọ ẹ dákun lẹ́ni kí la wá rí inna qawmi ittakhadhu hadha al-Qur'ana mahjura àwọn mùsùlùmí wá yin al-Qur'ani lódì ẹgbọ́n ta kó kalẹ̀ yìí Abubakar ò gbà Umaru ò gbà Usman ò gbà Ali náà ò tún gbà
tá bá wò á rí pé àwọn àdánwò tó wá bá wa yìí àdánwò ìfẹ́nu torí pé lẹ́yìn 100 ọdún kan àtàádọ́ta ọdún tá Nábì lọ ló tó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wá tó máa kó àwọn àdíìsù jọ kódà àwọn tí wọ́n kó àdíìsù jọ wọ́n tú láàsì wọn ni wọ́n ní kò wù àwọn láti kọ́ ó rí pé wọ́n fẹ́ ṣe wọ́n tú láàsì wọn tó pé ń jọ́nà tí wọ́n bá kọ́ wọ́n gbẹ̀mí wọn màá kó ti àwọn nǹkan yẹn jáde fún wa ṣùkọ́lọ̀ ń kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ Abubakar Umar radiyallahu ta'ala anhu lẹ́yìn tá Nábì tó kú tán ó ń sọ fáwọn èèyàn Abubakar ló kọ́kọ́ sọ fún wọn nígbà tá Nábì kú tán ó ní innakum tuhaddithuna an rasulillahi ahaditha takhtalifuna fiha والناس بعدكم أشد اختلافا فلا تحدثوا عن رسول الله شيئا أبو بكر إنه شميلا نقول يين وعي تحدثون عن رسول الله إن صوفا وين أو أحاديث أو أورو النبي سوى تختلفون فيها توامبرا إن شيء فانفالوريه تالو القرآن وسيني فانفا والناس بعدكم أشد اختلافا شيرا وتمبولين تي dàrúdàpọ̀ tí wọn yóò tún burú ju tiyín lọ ìyẹn túmọ̀ sí pé àwọn Bukhari Muslim Tirmidhi tó ń bọ̀ lẹ́yìn in táwọn dàrú nú ẹ̀sìn yóò ju tiyín lọ Abubakar ló sọ bẹ́ẹ̀ ikhtilaf èdè àìyedè ṣó wá rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ ashaddu ikhtilafan ń sọ fún wọn pé fala tuhaddithu an rasulillahi shay'an ẹ má gbà nǹkan kan wá ẹ má sọ pé Ànábì sọ nǹkan kan pé Ànábì wí kíní kan ẹ má jà gbọ́ ẹ má wí faman sa'alakum tẹ́nìkan bá bi yín léèrè tó bá béèrè ìbéèrè lọ́dọ̀ yín faqulu baynana wa baynakum kitabullah ẹ sọ fún wọn wípé alqur'ani ní ń bẹ láàrin àwa àti yín inna lillahi àwa mùsùlùmí àti sọnù Ọlọ́run ní kó dá wa padà sórí ojú ọ̀nà sí lórí manhaju Ànábì àwa ní manhaju salaf salih ala manhaju salaf salih على منهج الصحابة والتابعين الكرام أنانو على منهجهم سلوريه gbogbo àwọn tán pariwo sunna lónìí manhaju Ànábì kan náà wà lórí ẹ̀ ṣé bóun náà la jọ ń gbọ́ la tuhaddithu an rasulillahi shay'an ẹ má sọ nǹkan kan pa Ànábì sọ pé ntọ́lọ́run bá ń sọ fún Ànábì ni ẹ má sọ faman sa'alakum bí wọn bá wá béèrè lọ́dọ̀ yín faqulu baynana wa baynakum kitabullah ẹ má sọ fún wọn pé alukur'ani ló wà láàrin wa àti yín fastahillu halalah in tolom bashileto mbena ni ashileto wa harrimu harama in to bashilewo mbena ni ashilewo eléyìí mbenu tadhkiratul uffaz lil imam ad-dhahabi tó jẹ́ ti àfáà wa Dhahabi ó wà ńbẹ̀ ìwọ náà lọ kà tá bá wò pé in sahha ma urida fil mani min kitabati al-hadith وما رواه أحمد في مسنده ومسلم في صحيحه وابن عبد البر في كتاب العلم وغيره عن أبي سعيد الخدري مرفوعا tó bá yẹ pé lóòótọ́ ní àdísù yìí bá lálàáfíà pé ẹ má kọ àdísù kalẹ̀ tó sì já sí pé arínú musnad Ahmed arínú sahihu Muslim àfáwà ibn Abd al-Barri ó wà nù tíra àwọn tá ń pè ní kitab al-ilm wa ghayruhu àti tíra àwọn ẹlòmíì عن أبي سعيد الخدري pé Sa'id al-Khudri gbà wá yìí pé la taktubu anni shay'an illa al-Qur'an ẹ má kọ nǹkan kan lẹ̀ látẹnu mi tẹ́ bá gbọ́ yàtọ̀ sí al-Qur'ana faman kataba ghayra al-Qur'ani falyamha bí yẹn bá ti kọ nǹkan mi tó yàtọ̀ sí al-Qur'an kó dákun kó lọ parẹ́ àwọn àfáà yìí tó wá lọ mú àdísù mi wá láti fi ṣe kíkó àdísù jọ lẹ́tọ̀ọ́ yẹn mo sọ pé àfáà kan jò ní tí ò mọ̀ ń parẹ́ ṣe pé ọ̀rọ̀ marriage and love ọ̀rọ̀ marriage òpó nǹkan kan ní lọ́lọ́wọ́n bá yànda fún ló wá fẹ́ wá ta sí eléyìí táwa ń kóòtì nǹkan fún tó wá fẹ́ máa ṣe léńgbé so ẹ jẹ́ kí kó wá mọ̀ wọn rẹ̀ kó wá ó sì máa yí ẹ̀ Ọlọ́run ti máa ń tó ọ̀rọ̀ marriage yẹn ni kí wọ́n máa rán máa rọrọ̀ marriage má dá sí léyìí torí pé ò ní lè dá sí tó bá ti dá sí ẹ̀tẹ́ ń bọ̀ nu Ọlọ́run ló fún àwa wahhabiyatan ilahiyya ẹ̀bùn ní lọ́dọ̀ Ọlọ́run ẹ̀bùn ní wallahi ẹ̀bùn ní gbogbo ń tà ń kójọ yí ẹ̀bùn ní a sì fẹ́ kó sínú tírà tọ́lọ́run bá ní káwọn èèyàn lè ràn wá lọ́wọ́ lórí ẹ̀
alhamdulillah tá bá rí bí 5 million nísìn a máa kó tírà jọ láwọn ọ̀rọ̀ tá ti ń sọ bọ̀ bí ọ̀rọ̀ Zulkarnaini Suleiman gbogbo ẹ̀bẹ̀ Òṣùpá pín a bẹ̀rẹ̀ sí ní kójọ oye ntọ́lọ̀ bá sí kó sì gbé a sì gbé ṣe báwọn tí wọ́n ń da irú làwọn èèyàn ń fowó ràn lọ́wọ́ yìí kò wá sẹ́ni tó fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run kò sẹ́ni tó fẹ́ gbọ́ wá sí ma kò sẹ́ni tó fẹ́ gbọ́ kọ́ Islam náà updating ni kó wá ń wá káàkiri ṣèbí ń táwọn kù wá nísìn gbogbo àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ nínú ayé wa tí ò lè sèso nínú ayé wa òun ni kó wá náwó sí tó fi wá di pé àwọn tí wọ́n mọ̀ nǹkan kan pa Islam wọ́n wá lówó tán wọ́n fẹ́ kọ́lé wọ́n kọ́lá inna lillahi wọ́n sì ti fi Islam jẹun wọ́n tún wá ń sọ gbogbo ẹni tí ń bá ń ṣe wá sí ìṣe blogger Ọlọ́run kó ṣàánú fún wa o tó bá jẹ́ bẹ́ẹ̀ pé àdísù yìí lálàáfíà bí kí wọ́n lọ ṣe bẹ́ẹ̀ táwọn sahaba al-kiram àwọn tí wọ́n jẹ́ khulafa ur-rashidin àwọn kibaru sahaba tí wọ́n dẹ̀ mú àṣẹ ànábì yẹn ṣe kí wá ló tún wá yí àṣẹ yẹn padà wọ́n wá wá àdísù kan wá àdísù yìí làwọn wá wá ma wurida fil idhni hadithun wọ́n ní àdísù ẹyọ kan àdísù náà ọ̀dọ̀ Abu Hurairah náà ló ti tún jáde òun náà pẹ̀ láwọn títọ̀ ń jáde lọ́dọ̀ rẹ̀ òun náà tún pẹ̀ láwọn tí lèyìn náà jáde lọ́dọ̀ rẹ̀ tá a bá lọ ka al-Bukhari wa Muslim àtàwọn tírà mi àdísù tán mú wá náà rẹ̀ o okutubu li Abi Sha'in ẹ̀kọ́ fún Abu Sha'in kí ni túmọ̀ rẹ̀ wọ́n ní ájì tí Ànábì ṣe gbẹ̀yìn a ní Àràfá kútúbà tó ṣe ó fi dágbére fáwọn èèyàn wọ́n lẹ́nìkan bẹ́ẹ̀ Yámánì lòun náà ti wá o òun ló wá sọ fún Ànábì ló bẹ̀ Ànábì wípé ká Ànábì jẹ́ kí wọ́n kọ́ fóun pé Ànábì wá sọ ńjọ́ náà yìí pé ukutubu li Abi Sha'in ẹ̀kọ́ fún Aba Sha'in eléyìí làwọn wá mú dání pé ó ti pa tọ̀hún yẹn rẹ́ tó bá já sí pé eléyìí bá pa tọ̀hún yẹn rẹ́ Abubakar ò ní dáná sun àdísù tó ró gbọ́ àdísù yẹn yé ju gbogbo wọn lọ Umaru ò ní dáná sun àdísù kó mọ́ ti àwọn èèyàn mọ́lẹ̀ o torí pé ó gbádìsì yẹn yé ju wọn lọ Usmanu náà ò ní dúró lórí ẹ̀ o àwọn kìbáàrù sọ̀hábà ò ní dúró lórí ẹ̀ o ìyẹn fi hàn pé uktubu li Abi Sha'in khasun bihi àfi ṣàlẹ́ṣà lóhun nìkan kò pa ti bẹ̀ yẹn rẹ́ torí pé tọ̀hún yẹn áàmù ni Ànábì generalize ẹ̀ lórí àwọn èèyàn ló fi já sí pé la yuharidu hadithu Abi Sa'id al-Khudri wa ma fi ma'nahu hadithu Abi Sa'id al-Khudri yẹn òun wọ́n gbà yí pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú àdísù Abi Sha'in yẹn lórí pa Ànábì ti kọ̀ fún wọn pé ẹ má kọ àdísù jọ ẹ sì má kọ kalẹ̀ ok ìbéèrè tó yẹ ká béèrè lọ́dọ̀ àwọn àfáà wa tí wọ́n jó olúmímọ̀ wa ni pé gbogbo ìgbésí ayé Ànábì la rí kọ kalẹ̀ kútúbà ọdún 8 tá Ànábì ṣe ààrẹ yọkan kútúbà ọdún 8 tá Ànábì ṣe láti ọdún kejì rẹ̀ tó ti bẹ̀rẹ̀ kútúbà júmọ̀ tó fi wá ṣe ọdún 8 gbáko ààrí kútúbà kan pé àwọn kútúbà rẹ̀ tí máa ń ṣe ní jímọ̀ tí gbogbo àwọn sàhábà al-kirami ló wà ńbẹ̀ tí wọ́n yé pa jímọ̀ jẹ tí wọ́n sì ń gbọ́ tí wọ́n ń gbọ́ gbogbo wọn ní ń gbọ́ Abu Hurairah tó dé àwọn èèyàn ń gbọ́ Abu Hurairah dé wọ́n gbọ́ àwárí àwọn kútúbà yẹn àrà àwọn kútọ́ọ̀bù yẹn àmọ́ wọ́n mọ tá Ànábì ń ṣe nínú yàrá wọ́n mọ bá Ànábì ṣe ń tẹ ara àwọn ìyàwó ẹ̀ wọ́n mọ bá Ànábì ṣe ń kọjú síbì kan wọ́n mọ bá Ànábì ṣe ń fọwọ́ pààyàn lára wọ́n mọ bá Ànábì tí ń bóbìnrin sùn wọ́n mọ bá Ànábì tí ń ṣe nǹkan kọ̀rọ̀ tí ó máa jẹ́ pé in tí ó jẹ́ personal issue tiẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n sọ síta fún wa èyí tó wá jẹ́ gbàgede kódà kútúbà Sheikh Adam maktuba ó wà lákọọ́lẹ̀ àwọn kútọ́bù Sheikh Adam ó wà lákọọ́lẹ̀ níjọ́ tí ayé ò tí ìlàjú dé báyìí ibo ni wọ́n kó àwọn kútọ́bù Ànábì sí lọ́dún 8 tó fi wá já sí gbogbo nǹkan tí ò nítumọ̀ tá gbọ́dọ̀ máa gbọ́ nínú ayé Ànábì ó fẹ́ báyàwó kan sùn níjọ́ kan ó ń ṣe nǹkan oṣù inna lillahi wa inna ilayhi rajiun ó wá sọ pé kó tẹ́ aṣọ lé lórí. Can you imagine listening to that in public? Are we insane? If you are not insane, can we be seeing all this written down? We are insane. How can this be written? Who are those? Who wrote this against Prophet Muhammad? Are they saying good things about him? Or they are saying bad things? They are painting Prophet Muhammad in a bad way.
When people of Kufar use it to make a film, now we are now causing violence. We will say blasphemy, blasphemy, blasphemy. We are insane as a Muslim, if you don't know. We need to rethink. We need to wake up. Our knowledge is now lapidated. If you don't know, all that we put in those books that were written, Otiwa, dilapidated, Oti Dogiri Alapa. We need to go back to Quran because Ọlọ́run ti sọ fún wa pé kana khuluquhu níyàwó Aisha sọ pé kana khuluquhu al-Quran. His behaviors is Quran. Why are you looking into hadith again? If they said his behaviors is Quran, then go and check Quran. You can see his behaviors. And Allah said about him, وَإِنَّهُ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ. He is the best example. That's why he said, لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ. Ànábì ni àwòkọ́ṣe rere liman kana yarju Allah. Fẹ́ntì bá ń retí àánú Ọlọ́run wal yawmal akhirah. Tó dẹ̀ fẹ́ rí ọ̀run wọ̀ ní rọrùn. Dhakara Allaha kathira. Tẹ́ni yẹn dẹ̀ máa rántí Ọlọ́run púpọ̀. So ẹ wo bá ṣe ń sọ̀rọ̀ Ànábì lónìí. Ànábì jẹ gbèsè kú ni lẹ́nu àwọn asínwé ẹ̀dá. Òṣì ló tà Ànábì kú lẹ́nu àwọn asínwé ẹ̀dá. Alhamdulillah, àti jẹ́ kama wọ́n láàlè fọ́lá Ànábì tọrọ. Àti jẹ́ kó yé wọn pé wọ́n lè fọ́lá Ànábì tọrọ. Ní ìsìn wọ́n tún láàlè fi ọlá Fátíà bẹ̀ lọ́hùn pẹ̀lú àìmọ̀kan àtàbòsí wọn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́hun táìmọ̀ kan náà la ẹ̀rí pa láìmọ̀kan ni wọ́n àfáà tó sọ pé wọ́n lè fi bìsírì lè Fátíà tọrọ tó ní bídà ni tó ní kò nípìnlẹ̀ à ṣàlàyé fún lọ́la ó rí pé alábòsí ni aláìmọ̀kan sì ni làfáà tó sọ bẹ́ẹ̀ ìyẹn ló tún àwọn èèyàn tó wá máa gé wọn mọ jẹnẹrétì ẹ̀ àmọ́ la Fátíà yẹn làwọn bàbá ti yín fi bẹ̀ lọ́n tẹ́ débi tẹ́ dé ẹni kọ́lọ́run yọ ọlá Fátíà táwọn bàbá yín yẹn tó fi bẹ̀ lọ́n kó yọ kú ònú kàrámà lé ayé yín tí ó bá kú nǹkan kan ṣe bẹ́ẹ̀ wọn agbádá ńlá kí lẹ fi yàtọ̀ sóń súfì ẹ mọ̀ sọ pé àwọn súfì bí agbádá ńlá àti gbogbo ṣẹ́tẹ̀ kí lẹ fi yàtọ̀ sóń súfì ṣẹ́yìn ń sáfáyé ni ẹ̀yin tẹ́ ẹ̀ráyé sáfù ṣẹ́yìn ṣe súnnà ni ẹ̀yin ò ṣe súnnà súfì súnnà ni yín kò sí láì fi ń bẹ̀ kí yẹn jẹ́ súfì súnnà èwo ni ṣèyí ṣọ̀bẹ ọ̀rọ̀ kan àgbé ìtò dá lẹ́nu lé ṣe bẹ́yìn lẹ́ sọ fún wa pé àtàrímù la yaqtabi àtàrùkù la yaqtabi tàrí pé ànábì ò ṣe kíní kan kò sọ nǹkan náà dé wọ̀ tẹ́ sọ pé fíkì mọ́sẹ̀ òṣùlù fíkì mọ́sẹ̀ ń jábíà ṣe bẹ́ẹ̀ mú kọ́ídà yẹn jáde ń jọ náà ṣé kọ́ídà yẹn ti wá kú lọ́dọ̀ yín nísìn mọ̀ ń tẹ̀ ń ṣe bí yẹn ṣe lọ nìyẹn ẹ rí wípé àbí gbogbo àwọn àdìsù tí wọ́n ń kójọ yìí fálásì ló padà wá pọ̀ ẹ wá padà rí àwọn àṣírí yẹn nísìnyí tó jẹ́ pé wọ́n kàn lọ ń kó kí wá ló fà á kí ló bí àdìsù tó pọ̀ lẹ́yìn tánà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tó ti wá lọ tán tó sì já sí pé àdìsù tí mo kóòtì nísìnyí tí mo kóòtì wípé baynana wa baynakum kitabillah fastahillu halala mo ti kóòtì àwọn èèyàn sẹ́yìn so àwọn àfáà yìí ti sọ̀rọ̀ fún wa Abu Hurairah náà láwọn ará dìísì lọ́dọ̀ rẹ̀ nínú Bukhari àti Muslim wípé ó kutubu li Abi Sha'in so ó yá ẹ̀kọ́ àdìsù ẹ̀kọ́ fún Abi Sha'in èyí tí wọ́n ní kọ́kọ́ fún Abi Sha'in yẹn khasun li Abi Sha'in wọ́n fi dá Abi Sha'in wọ́n fi dá aṣàlẹ́ṣà ni èyí tí bí ní qaida kẹni tó yẹ pé qaidatun umuma للإسلام وللمسلمين وللصحابة الكرام والتابعين ومن بعدهم بإحسان torí pé orí ẹ̀ ní Abubakar wà ṣàbùbákàrí ò máa àdísù uktubu li Abi Sha'in tàbùbákàrí fi dáná sun àdísù Umaru ò máa uktubu li Abi Sha'in tó fi dáná dún àdísì tọ̀dọ̀ tiẹ̀ tó sọ pé inni la albasu kutuban bi kitabillahi shay'an èmi ò ní báyàn pa ìwé mi pọ̀ mọ́ ìwé Ọlọ́run láyé sunjana ahlal kitabi qablakum tora àwọn tí wọ́n ṣáájú yín katabu kutuban wọ́n ti kọ àwọn ìwé kan fa kabu alayha àwọn ìwé yẹn ni wọ́n wá jókòó tì wa taraku kitaballah wọ́n dẹ̀ fi ìwé Ọlọ́run lẹ̀ tó jẹ́ pé lálìkì àmọ́ ẹjọ́ tá Nábì oro fi pa wá náà ní pé inna qawmi ittakhadhu hadha alqur'ana mahjura àwọn mẹ́lẹ́yìn ni wọ́n ti yan alqur'ani lódì ibẹ̀ yẹn ló yawma ya'addu dhalimu ọjọ́ tálábòsí ó mọ̀ gé kàjẹ́ pé laytani lam attakhidhu ma'a rasuli sabila يا ويلتى ليتني لما اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني إن الشيطان كان للإنسان خذولا
tá nabi wá dáhùn lálẹ́ kíyámà pé inna qawmi ittakhadhu hadha al-Qur'ana mahjura nbo la fẹ́ bọ́ sí njọ́ tá bá ń gé kaje tá fa al-Qur'an ilẹ̀ lónìí tí wọ́n sọ fún wa tá fẹ́ gbà tá wá sọ àwọn tírà yẹn di ìwé ẹ̀sìn ìwé Bukhari ni ìwé Bukhari ó máa jẹ́ ke ṣe ìwé Ọlọ́hun to Ọlọ́hun fún le sọ pé fawilun lil ladhina yaktubuna al-kitaba bi aydihim ìyà òfòrí bu ńbẹ fáwọn tí wọ́n kó ìwé jọ lórúkọ ara wọn summa yaqulu hadha min indillah tí wọ́n wá lọ́wọ́ yẹn pé Ọlọ́hun ló ní fawilun lahum mimma katabat aydihim wọ́n ṣòfò lórí tí wọ́n fọwọ́ wọn kọ fawilun lahum mimma yaksibun en tó bá kọ̀wé ẹ ṣe intisabu ìwé sọ́dọ̀ ẹ̀ kì í ṣe pa wá sọ di sharia ẹlòmí ó máa sọ̀rọ̀ dídìrín tí ó bá sí Bukhari báwo la ṣe fẹ́ kírun kayfa yusalluna qabla al-Bukhari wa qabla wiladati báwo ni wọ́n ṣe ń kírun kan tó bí Bukhari báwo ni wọ́n ṣe ń kírun kan tó bí ìyá rẹ̀ báwo ni wọ́n ṣe ń kírun kan tó bí bàbá rẹ̀ báwo ni wọ́n ṣe ń ṣàlá kan tó bí àwọn ará wọn wọ́n wá máa sọ ka anna al-Bukhari huwa alladhi atana bil wudu al-Bukhari nabiyyun sha nabi ni Bukhari ni madha atana kí ló mú wá fún wa alam yatawaddahu qabla hudurihi ṣé wọn kì í ṣàlù àlá kó tó dé ni alam yatayammamu qabla hudurihi ṣé wọn yé ṣe tayammum kó tó dé ni alam yusallu al-fajra wal-zuhra wal-asra wal-maghriba wal-isha qabla hudurihi ṣé wọn kì í kí ni ṣé wọn sábà kírun ni didi wọn máa sọ pé báwo la bá ṣe kírun báwo la bá ṣe ṣàlá báwo la bá ìwọ la ìmọ̀ kẹ́ẹ́dẹ́ bẹ́ẹ̀ ikrahu al-Qur'an wa hamidu wa aqlisu kama qala an-nabiy sallallahu alayhi fi hayati ó wá gbọ́n tí Usman sọ ni ó ní la yahillu li-ahadin hina yaqumu ala minbar pé kò lẹ́tọ̀ọ́ fẹ́ nìkan yarwi hadithan tó fẹ́ gba hadithu wá kó wá jásí pé tó fẹ́ gbà wá ní lam yusma' bihi wọ́n gbọ́ rí fi ahdi Abi Bakr wala fi ahdi Umar torí pé wọ́n ti sún hadisi láwọn àsìkò yẹn wọ́n tún wá ti àwọn èèyàn mẹ́wọ̀n li ifsha'il hadith gbogbo àwọn tí wọ́n kọ́ hadisi jó yẹ kó wà lẹ́wọ̀n ní tó bá yẹ pé ó káwọ́ òfin sharia nínú tabanika wo sharia nísìn èyí tí Umar fi lọ́lẹ̀ àwọn tó bá jẹ́ aládìí tó ń astaghfirullah mo de torí pé aláwọn àfáà tí wọ́n jẹ́ aspect wọn nìyẹn tó bá yẹ pé káwọ́ ní ifsha'ul hadith tan káàkiri ẹni sharia ni ó yẹ kẹ́niyẹn wà lẹ́wọ̀n ní ẹlẹ́wọ̀n ló yẹ kó jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ máa ń parọ́ nǹkan lọ tẹ́pẹ́ fa Kùránì ilé àdísù ni ó yẹ kẹ́ wà lẹ́wọ̀n ní gẹ́gẹ́ bí hukumu tí Umaru mú wá ṣe bí hukumu Umaru sharia ní lọ́dọ̀ yín àní kíkó àdísù jọ bídà ni tí ó bá wá ṣe bá ṣe àjọrí nìsín ṣe bẹ́yìn lẹ́ máa ń sọ pé in tá àbárí lọ́wọ́ Umar táàrí lọ́wọ́ Abubakar táàrí lọ́wọ́ Usman ẹgbẹ́ kọlàfà rashidin ọmọbìnà èyí tí Umaru sọ nìyẹn ìyẹn fi hàn wípé wọ́n fẹ́ tahrimu wa luqtul haram eléyìí náà ni bayanu lil Qur'ani alladhi saraha anabi ka Qur'ani ni yawmul fatih ni wa sara bi fi khutubati al-wada ó dẹ̀ ń sọ nínú hadisi nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi dágbére bi tablighi wa huwa khassun mustathna eléyìí ẹ̀ṣà tó fi ṣàdáyẹn rí minan nahil so waqad sara al-Bukhari fi bab al-luqta Imam Bukhari mú hadith yẹn wá ó ní bi anna Aba Sha'in ó ní Aba Sha'i al-Yamani talaba an tuktaba lahu al-khutbata al-madhkura òun ló ń tọrọ ló ń bẹ̀ ńjọ́ yẹn pé hadith ta Nábì ká fáwọn èèyàn lórí minbari yẹn kí wọ́n kọ fún kí ló fà Qur'ani wà ńbẹ̀ bayanu la Nábì kan ṣe lórí àwọn aya al-Qur'ani yẹn la Nábì ṣe wò pé bí ìjábá tọ́lábì yìí pé jẹ́ kí n dá lóhùn tí wọ́n ń béèrè yẹn la Nábì bá sọ pé ókè ukutubu li Abi Sha'in nìkan ukutubu li Abi Sha'in kò sọ pé ukutubu ẹ máa kọ́ kiri tí wọ́n bá tún wá parọ́ wọn láti bí ní ẹ ló máa kọ́ gbogbo ní tẹ́ bá gbá lọ́nu mi fèrèdọ̀ wá fil ghadabi gbogbo ẹ̀ náà lòdodo àà lẹ́ni tọ́lọ́wọ́n bá ń bá sọ̀rọ̀ ní al-Qur'an ó gbọ́dọ̀ gbá tí ń bá sọ sọkọ́lọ́n kó ṣíjú àánú fún wa kó sì ràn wá lọ́wọ́ torí pé kí ló fà á qad talaba al-kuffari mina nabiyyi sallallahu alayhi wa sallam àwọn kèfèrí wọ́n ti tọrọ lọ́dọ̀ Ànábì wípé an yatruka al-Qur'an ká Ànábì kú lórí al-Qur'an wa yu'ayyinu lahum kitaban akhar kó bá wọn wá wé mi sí wa al-Qur'an tí ò ní jẹ́ al-Qur'an li qawlihi ta'ala ìyẹn ni mo fẹ́ kanu Yunus lẹ́ẹ̀kan
Quran 10 verse 15 ọlọ́ni wa idha tutila alayhim ayatuna bayyinatin tí wọ́n bá ti ka àwọn òfin àwọn Ọlọ́run ọ̀rọ̀ bayyinatin àwọn adájọ́ wa qala alladhina la yarjuna liqa'ana àwọn tí wọ́n fẹ́ láti pàdé àwọn Ọlọ́run wọn fẹ́ ti wá wọ́n sọ fún Ànábì pé tí bí Qur'anin ghayra hadha báwa wáwé mi wá kó má jẹ́ Qur'ani wọ́n ń fẹ́ wé mi látọ̀dọ̀ Ànábì Muhammad wọ́n ń fọ́rọ̀ mi látọ̀dọ̀ Ànábì Muhammad èyí tí mú mi wá ghayra hadha tí ò ní jẹ́lẹ̀ yìí àwọn bá délé tàbí kó yí padà kúl Ọlọ́run dẹ̀ ya dá Ànábì lóhùn wípé kúl jẹ́ ó máa yọ àpé máa yà kúlù lè àní ó bá díláhùn min tilqa'i nafsi kò ṣeé ṣe fẹ́mi Ànábì torí pé mi kọ́ mo rárá mi wọ́n ara mi ni àní ó bá díláhùn min tilqa'i nafsi kí n máa fúnra mi wá yí ọ̀rọ̀ Ọlọ́run padà lẹ́ni làwa wá ń ṣe nọ́síkù àti mọ̀nsúkù bá a ṣe fẹ́ yìí nọ́síkù àti mọ̀nsúkù tànàbí ò ṣe táwa ń sọ wọn akágídí borí wọ́n wá mú Bíbélì wọ́n fi ń pa Kùránì rẹ̀ Ọlọ́run ní azani yàtú wazani fajlidu kulla wahidin minhuma mi'ata jilda ẹni tó bá ṣe àgbèrè ẹnà wọn ní bílálà 100 wọ́n wá lọ mú àyà wọ́n lọ mú ọ̀rọ̀ wá wọ́n ní àṣeyíkù àṣeyíkà ìsásánà yá ṣé ó tiẹ̀ jọra wọn arúgbó àti ìsásánà yá fajlidu nakala minallah tó sì jẹ́ ọ̀rọ̀ nínú Bíbélì ṣáwá sí ìsìn kẹ́nìkan kó wá máa fi yẹn pa Kùránì rẹ̀ kò sí yàtọ̀ láàrin onísúnnà tó ń ṣíyà ìwà kan náà ló wà lára wọn ṣe ló onísúnnà burú ju ṣíyà lọ níbi ìwà àìdá Ọlọ́run wá ní sọ fún wọn pé ní àtàbàì èmi ò ní nǹkan kan tí mo fẹ́ tẹ̀lé ìlà àyàfi ma yuha ilayya Kùránì tán fi ránṣẹ́ sí mi Ànábì ní Ọlọ́run sọ fún Ànábì ní ìlà ma yuha ilayya àyàfi àwọn tó wá máa rún àdísù yẹn mọ̀ pé àdísù yẹn náà yuha ilayhi ní ríwáyà kan náà ni ọlọ́mọ ṣe wá lólófo inni akhafu wá sọ fún wọn pé ẹ̀yà mi ń já pé ní asaitu rabbi ẹ fẹ́ kí n yapa Ọlọ́run ọba mi ni tí n bá yapa Ọlọ́run ọba mi tí ń bà mí lẹ́rù ní pé adhaba yawmin adhim ìyà ọjọ́ tó tóbi yẹn ni ò bá generation àwa Bukhariyun àti àwa tó kù ló wá kó bá wa dì sí làyàwó wa ń kí àtàwọn Taymiyun àtàwọn Wahhabiyun àtàwọn tí wọ́n ń pera wọn ní Salafiyun tí Salafi wọn tí wọn ò sí lórí ìlànà Ànábì torí pé wọ́n ti dá làákàyè wọn rú ani imamu wa al-imamu ash-Shafi'i rahimahullahu ta'ala oni la tukhalifu sunnatuna an rasulillahi kitab Allah sunna kauni yapa al-Qur'ani láyé sunnatun kawani sunna ni ọ̀dọ̀ Ànábì ló ti wá am qawlun ọ̀rọ̀ kan ọ̀dọ̀ Ànábì ló ti wá am khuluqun ìwà kan ọ̀dọ̀ Ànábì ló ti wá fatukhalifu al-Qur'an kó wá yapa Qur'ani Imam Shafi'i sọ pé la tukhalifu sunnatuna an rasulillahi kitab Allah sunna kan látọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run kò ní yapa al-Qur'an lọ́wọ́ nínú kitabu risala tó bá ní lọ́wọ́ la nuskha fi sunna Ọlọ́run wá ní ìrẹ́ Ànábì máa sọ fún wọn wípé walau sha'a Allahu kullau sha'a Allahu tó bá pé Ọlọ́run bá fẹ́ ni tí ìbáṣepọ̀ Ọlọ́run fẹ́ ni ma talawtuhu alaykum kì í ṣe ọ̀rọ̀ yìí ní máa kà fún yín wala darakum bihi kò ní jó ní máa fi mọ̀ yín qad labithtu fikum umaran min qablihi ṣe bí mo ti gbé láàrin yín kí n tó máa wí mo ti lógójì ọdún láàrin yín kí n tó dẹni tí ń ka al-Qur'ani afala taqiluna ṣọ́rọ̀ mi ò yé yín ni ṣe làákàyè yín ò dá mi mọ̀mọ́ ni ṣọpọlọ yín ti wá kú ní ìsìn ni ṣé ẹ̀ lóye mi mọ́ ni Ọlọ́run sọ ilé ìsinú al-Qur'an pé ní àtàbàyìn èmi Ànábì ò níwé kan tí ma tẹ̀lé o yàtọ̀ sí al-Qur'ani o orí ẹ̀ náà ló sì wà tó fi jáde láyé wa ma sahih al-Bukhari wa man huwa al-Bukhari bi kitabihi inda rasulillah wa ma sahih Muslim wa man huwa sahih Muslim wa man huwa Muslim inda al-Qur'an alẹ́ ní gbọ́ ẹ̀ nígbà torí pé Ọlọ́run fún rẹ̀ jẹ́ ká mọ̀ pé wọ́n ti dé làákàyè yín magolo
tó Ọlọ́run ní afala yatadabbaruna al-Qur'an ṣáwọn náà lè wòye sal Qur'an dáadáa ni ama ala qulubin aqfaluha àbí làákàyè tó wà nú orí wọn àbọn ti dé wọn ti padlock ẹ kíflù ṣé wọn kọ̀ falẹ̀ ni Ọlọ́run lẹ́yìn ní tadabbur pé ṣé ẹ lè wòye ama ala qulubin pé ṣé làákàyè yín ṣó ti wà makful huwa makfula ṣé wọn ti lock ẹ nínú suratu Muhammad Ọlọ́run bá wa sọ̀rọ̀ ó ní ká jálàkáyè kúrò lọ́wọ́ àwọn tí wọ́n tì Ọlọ́run wá tẹ̀síwájú nínú súra yẹn náà ó ní famẹ́ni avulamu tálẹ́ni tó fi ń ṣàbòsí púpọ̀ jù mimman iftara ala Allahi kadhiban ju ẹnìkan tó ń parọ́ mọ́ Ọlọ́run ó ń parọ́ mọ́ Ọlọ́run aw kadhaba bi hayatihi tàbí ó ń parọ́ mọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ń parọ́ mọ́ ìdájọ́ Ọlọ́run Ọlọ́run innahu la yuflihul mujrimuna ọ̀daràn ni yóò ẹ̀ ní jèrè Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú Kùránì ni o innahu la yuflihul mujrimun al-mujrimun ó ní wọn ní jèrè. Ìbéèrè wá rè o kí ló dé tá a wá limasa stabdalna kitab Allahi ta'ala billadhi huwa adina kí ló dé tá a wá yí ìwé Ọlọ́run padà tá a gbé sẹ́gbẹ̀ẹ́ kan tá a wá lọ gbé n tó yẹpẹrẹ dání ìyẹn níbi tí lecture ti máa bẹ̀rẹ̀ ní ọjọ́ mi limadha stabdalna kitab Allah ìwé t'Ọlọ́run tí wọ́n sọ fún Ànábì pé iti bi Qur'anin ghayra hadha báwa wáwé mi ta lè máa ka kal-Bukhari wa Muslim wa Tirmidhi wa Nasa'i àti tíra àwọn àfáà mi aw badiliu tàbí kó yí t'Ọlọ́run sọ kalẹ̀ yìí fún ẹ padà t'Ọlọ́run ní máa sọ fún wọn pé ma yakunu li an ubaddilahu min tilqa'i nafsi mi ò lè yí padà lọ́dọ̀ ara mi ini ataba'i èmi ò ní báyàn tẹ̀lé nǹkankan illa ma yuha ilayya yàtọ̀ sí Kùránì yẹn bóyá wọn àmọ̀ túmọ̀ rẹ̀ ni sọ fún wọn pé inni akhafu ẹ̀rù ń bà mí pé inni asaytu rabbi tí ń bá yapa Ọlọ́run ọba mi ni adhaba yawmin adhim ìyà ọjọ́ tó tóbi ń bẹ law sha'a Allah tó bá pé kì í ṣe bọ́lọ̀ ń bá fẹ́ ni ma talawtuhu alaykum mi ò ní máa ka Kùránì fún yín wala adrakum bi mi ò sì ní fi mọ̀ yín kódà Ọlọ́run threaten Ànábì ó ní law shi'na tó bá ń wà a lè gba Kùránì yẹn kúrò lára ẹ̀ ọ̀rọ̀ máa padà máa ṣẹlẹ̀ ńbẹ̀ tẹ́ máa padà gbọ́ kì í ṣọ̀rọ̀ ìnímọ̀ ibi tá a parí ẹ̀ sí ni ìbéèrè wa ni pé limadha stabdalna kitab Allahi ta'ala billadhi huwa adna kí ta wá fún àwọn òwe yẹpẹrẹ àwọn ìwé àwọn èèyàn tá a wá fi wá represent ìwé Ọlọ́run tá a fi yíwé Ọlọ́run padà tá a fi ń pa ọ̀rọ̀ Al-Qur'ani rẹ̀ hādhā su'ālu ibi abadé Ọlọ́run kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ kó gbọ́rọ̀ wá sẹ́sọ̀ kó má jẹ́ amófo kó sì má jẹ́ tẹ̀lé àwọn olófo torí pé bí yàn bá ti ń sọ̀rọ̀ tó bá ti yàtọ̀ sí ọ̀rọ̀ oúnsúnnà oúnsúfí ni torí pé làákàyè wọn kì í gbé nísìnyí mi ò tún ṣe oníṣíà mọ́ ṣèmi wá jẹ́ Tìjàníyà ni ṣé mi jẹ́ Kọ̀dìríyà ni gbogbo àwọn tẹ́ ń pè ń Kọ̀dìríyà àti Tìjàníyà yẹn náà gbogbo wọn náà níyà ni wọ́n ní àwọn ayúb àwọn nǹkan rádaràdá tí ò ṣe é pè mọ́ Islam ṣe bóun náà ló ń fa àbùkù lónìí torí gbogbo wọn náà ni wọ́n ti gbé àwọn ṣùyúkù wọn sí mọ́sí láti nùbúwà sípò àwọn ànẹ́bì táwọn eléyìí náà gbé Ibn Taymiyyah sípò àwọn ànẹ́bì tí wọ́n gbé Wahhabiyya tí wọ́n gbé sípò ànẹ́bì tó pé gbogbo àgbáyé ní káfìrí tó jẹ́ pé òun nìkan mùsùlùmí pẹ̀lẹ́ tó bá tẹ̀lé tí wọ́n wá sọ ìpààyàn dọ́là wọ́n sọ ìpààyàn dọ̀rọ̀ wọ́n sọ ìpààyàn di fàárí kò wá sẹ́ni tí wọ́n lè ṣá ọ̀rọ̀ burúkú ní sèyí gbogbo nǹkan rí ní kì í dùn mọ́ wọn béèyàn kọ́ mọ́ṣáláṣí tán pé ní multi-billionaire èyí tó yẹ káwọn bàbá rẹ̀ wọ́n máa ní òṣì lẹ́ ń ṣe tí Islam lè yíw gbọ́n ṣe bí ó ń sún náà lẹ́nu ṣe bí ẹni tọ̀hún náà là máa ṣe ẹ wo gbogbo tó ní kálukú ti sọ láì dá sáwọn àgbàlagbà ní ìsìn wọn tó ń play pẹ̀lẹ́pẹ̀ ẹ̀ẹ́dẹ̀ sọ pé èyí lẹ́wà máa ní Ànábì sọ pé lẹ́bùrúbọ̀ àṣùlà àná wọn gbé mi dìde lélẹ́ pé gbogbo ayé lẹ́sì ti fi súnà ṣépè fún ṣé wọ́n ń súnà ní yíṣá àbí alimufilisu àtẹni tó ń sọ pé mufilisu wo ibi dọ̀ ṣó ń fúnra ẹ ṣe mufilis àfáà tó máa ń tábà tẹnumọ́ alimufilisu àrùwé ibi dọ̀ kóhun náà kó jáde kó ka àdísù àtẹ̀dìrúnà mẹ́rìnlẹ̀ mufilis tó ń fúnra ẹ ò bá sínú mufilis torí pé ẹni tó jásí pé ní ṣàtàmà hádá ó ti bú eléyìí wà kọ́dáfà hádá ó ti sọ tí ò sí nípa eléyìí
wàsáfàkà dáàmà hádà ẹ ti ta ẹ̀jẹ̀ ẹlòmíì lẹ́ẹ̀mọ̀ torí pé ẹ ti gbé ẹ̀jẹ̀ ríru sínú ayé ẹlòmíì ẹ̀jẹ̀ ríru sì ti pa ẹ sì ní mọ̀ pé ẹ̀yin lẹ pa pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹnu tẹ́ ń sọ. ọlọ́run dẹ̀ anábì ní tó bá wá di lọ́rùn hádà yu'ta min hasanati wọn a máa fún àwọn èèyàn dáadáa rẹ àti irun àtàwẹ̀ àti gbogbo ẹ̀ fàyín fún ni yàtí qabla an yuqda alayhi tó bá wá tán kí wọ́n tó dájọ́ fún ẹ summa yukhazu min khata wọ́n tún mọ́ fún ọ nínú aburú wọn ìwọ tó ń pèèyàn ní muflis rẹ ṣé wọ́n fún rẹ̀ ṣe muflis bó o bá tiẹ̀ ń ṣe rúwé bí lọ gbọ́ gbogbo tó ti sọ sẹ́yìn òun làwọn èèyàn ń play nísìn wọ́n dẹ̀ ní innamal mar'u hadithun ba'dahu níjọ́ téèyàn bá kú hadithun ọ̀rọ̀ lè yóò dá fakun hadithan hasanan liman wà jọ́ ọ̀rọ̀ rẹ̀ fáwọn tí ó kó jọ bẹ́ẹ̀ gbogbo tó sọ tó ti kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ làwọn kan lẹ́ni nísìn táwọn kan wá ń jà tí wọ́n ń ṣe bí ẹni rẹ̀ mo nínú àwọn ọmọ marikasi mọ̀gbà tí èyí bàbá aláǹkàṣífù tó sì ń bú Sheikh Adam nígbà ṣe báwọn rẹ́kọ́dìsì yẹn wà ń bẹ́ ṣe bó wà ń bẹ́ ṣé ó parẹ́ ni tí ó máa ní Habibu àìmọye òdùwà ọlọ́run kan bá wa ṣàánú bàbá wa Maulana Habiballah kọ́lọ́n dẹ̀ tún bàbá wa ṣàánú wọn kó tún bàbá wa fi wọ́n jẹ́rí ọ̀tá torí àwọn gangan ni wọ́n champion kọ́ọ̀sì yìí wọ́n dẹ̀ jà wọ́n lógun kílẹ̀ torí ẹ̀ ń jà wọ́n lógun torí pé ní ń sọ pé an yaqula al-haqqa ó ń sọ òtítọ́ kí ni Sheikh Habibu sọ tó burú fẹ́ni tí ó bá fẹ́ ṣe òótọ́ wallahi wọ́n máa yí ọ̀rọ̀ bàbá yẹn padà ní bọ́lọ̀ náà ṣe sọ ní òní pé fàyídá bára súnmí ní ìdíkà tó bá jáde kúrò lọ́dọ̀ wa Ànábì lẹ́yìn tí wọ́n sọ pé tọ́ àtún àwọn ti gbọ́ báyí àtàtọ́ ìfàtún ló wà ráwọn kan nú wọn yubayyituna ghayra alladhi taqul wọn a máa sọ nǹkan Ànábì ò sọ ọmọ Markazi náà ní sọ nǹkan tó burú ní tí mòdírù ò sọ ọlọ́run ní bá dáadáa wa rú ọlọ́run Maulana Sheikh Adam Abdullahi Lori Allahumma arhamhu مولانا شيخنا كمال الدين اللهم ارحمه مولانا شيخنا يوسف الأبواجي وتاج الأدب اللهم ارحمهم جميعا يا رب العالمين وارحم شيخنا خاصة مصطفى زغلول السنوسي وشيخنا محسن ايدو والشيخ عبد اللطيف اموني وشيخ جرجيسو اقول اللهم ارحمهم جميعا gbogbo ẹ̀yin tẹ́ jólólùfẹ́ wa tẹ́ ń ṣe dáadáa sí wa tẹ́ ń pè wá kódà àtẹ̀yin tẹ́ rò fún wa àtẹ̀yin tẹ́ ń rí fún wa ọ̀rọ̀ yín ò ní dàrú láéláé ẹ máa ga sí ẹ máa lọ wájú sí ni ìyóhun gbogbo ẹni tó bá fẹ́ jíṣẹ́ Ọlọ́run la yakhafuna lawmata la'im kò gbọ́dọ̀ bẹ̀rù pé nìkan ó bu torí wọ́n bú àwọn ànábì Ọlọ́run kò sẹ́ni tán bú nu wọn kódà wọ́n pè wọ́n wèrè tactics kan ni ẹ jẹ́ àtàkì ẹ̀ tàbá ti ń àtàkì ẹ̀ tàbá àtàkì ẹ̀ ó lé àtàkì èmi kí n mọ́ sọ̀rọ̀ lórí social media ìwọ ló kàn dá mọ̀ yá wèrè that is me for you ìwọ ló kàn yá wèrè sọ́kọ́lọ́hún kó ṣíjú àánú wa kó ràn wá lọ ìwọ ló kàn máa parẹ́ torí mi ò ní dákẹ́ èmi ò sì ní àtàkì ẹ̀ èmi ò mọ mẹ́rin ìwà ni nígbà tásìkò bá tó yóò fẹsẹ̀ rinlẹ̀ ayé ó padà wá gbọ́ ṣàwọn èèyàn ti ń tún gbọ́ ní ìsìn gbogbo ọ̀rọ̀ tá a ti sọ àwọn gbogbo ọ̀rọ̀ mòdìrú làwọn èèyàn ń gbọ́ ní ìsìn òun náà ń gbọ́ ní ìsìn kódà nínú àwọn onísùnnà wọ́n ń sọ lẹ́yìn pé òótọ́ ni bàbá yẹn wí wọ́n dá làákàyè wa rú ni láwọn tí wọ́n jọ mọ́ ń súnnà yàtọ̀ sáwọn tí wọ́n jẹ́ pé la udwana illa ala zalimin tásì máa pé wala aqibatu lil muttaqin. so ní tẹ́ bá wa ṣe ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣe oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.